أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Àlàáfíà Ọlọ́run àti orí ajẹ́jẹ́ tán kí ó máa bá gbogbo ojú tí ń wò mí àti etí tí ń gbọ́ mi ní orí ètò wa Barnamij Mustashfa al-Qulub weekly hospital program. Mustashfa al-Qulub hospital weekly program èyí tí a máa mú wá bá yín ní gbogbo ọjọ́ Sunday àṣà wa nìyẹn. Àmọ́ gẹ́gẹ́ bí tí àwa Yorùbá òwe àwọn àgbàlagbà ni wọ́n sọ pé bí ẹyẹ bá ti fò òun ni a sọ̀kò rẹ̀. Òun ní pé bí ẹyẹ prógámù tòní bó ti fò òun náà ni a fi sọ̀kò rẹ̀. Òun ló fi bọ́ sí ọjọ́ Sátọ̀dé tí gbogbo wa náà tí a ti bá a sábà bẹ́ẹ̀ pé ẹ̀kọ̀ọ̀kan yóò máa rí bẹ́ẹ̀. Táwọn àfá oníkéwú a máa pè ní mustasnamina qawaid. So àwọn làwọn nǹkan tí wọ́n yọ sọ́tọ̀ tí òun yàtọ̀ sí tàwọn tí ó kù rẹ̀. Tó gẹ́gẹ́ bí àṣà wa kí n tí ó máa lọ àwọn bàbá tí a máa ń ṣàdúrà fún bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n ti lọ bàbá Sheikh Adam Abdullahi Ali Ìlọrí ọlọ́mọṣàbá kẹwọn, bàbá Sheikh Alimi nílùú Ìlọrin ọlọ́mọṣàbá kẹwọn, bàbá wa Sheikh Nasiru Al-Kabari àwọn àgbààgbà àwọn àfà Sheikh Kamaluddin Al-Adabi ọlọ́mọṣàbá kẹ ogun wọn pátápátá ọlọ́wọ́n bá wọ́n ló máa yé wọn ọlọ́mọṣàbá kẹwọn ní àìyọ ẹnìkan láìyẹ ẹnìkan lẹ́nu wọn àtàwọn ọ̀rẹ́ wọn àtàwọn àfà wọn àtàwọn alájọṣe wọn. Tó àwọn tí wọ́n bẹ lórílẹ̀ bàbá Sheikh Adam bàbá Sheikh Daud Alfanla Abdulmajid àlékún àlàáfíà ara àwọn ni wọ́n ní pílátífọ́ọ̀mù yìí ṣé àwọn ni wọ́n tu wá nítọ́ àwọn sì ni wọ́n tọ̀ wá látọ̀ ọlọ́mọṣàbá ṣàlékún àlàáfíà ara fún wọn àlékún ẹ̀mí gígùn ọlọ́mọṣàbá ṣe fún bàbá ọlọ́mọṣàbá dùn yín nú for life ọlànàbì ní ọ̀dọ̀ Ọlọ́run àfi tí yín àfi ṣàdúrà fún bàbá wa Mudirul Markaz OON Habibullah ọlọ́mọṣàbá dúró tí wọn àti gbogbo Usratu al-Markaziyyin àfi tí wọn yẹn náà àfi ṣàdúrà fún gbogbo àyè àwọn ẹni Ọlọ́run àyè bàbá Sheikh Kamal bàbá Sheikh Abdul Qadiri ọlọ́mọṣàbá dúró tí wọn bàbá wa Sheikh Koriballah nílùú Kánò àti àyè àwọn bàbá wa Sheikh Alimi nílùú Ìlọrin ọlọ́mọjẹ ó bàjẹ́ o ọlànàbì ní ọ̀dọ̀ Ọlọ́run lábẹ́ bẹ́ẹ̀ náà bàbá wa As-Salmani ọlọ́mọṣàbá dúró tí wọ́n Mudiru Darul Kitab wa Sunnah ọlọ́mọṣàbá dúró tí wọ́n ọlọ́mọṣàjẹ́ kí ẹ̀mí wọn gùn fún wa ọlọ́mọ pa àwọn bàbá yìí fún wa àwọn ni à ń wò àwọn oorun wọn la fi ń sáṣọ. Bàbá Sheikh Murtada Buseri ní ìlú Èkó bẹ́ẹ̀ náà bàbá Sheikh Ahmed Tijani Arikewulo ní ìlú Èjìgbò tó fi kárí bàbá tiẹ̀ náà tó ń wò mí àti gbogbo àwọn alájọṣe wa bẹ́ẹ̀ àwọn tí aparati ọlọ́mọṣàbá dúró tí wọ́n ọlànàbì ní ọ̀dọ̀ Ọlọ́run. Tó ní òní gẹ́gẹ́ bí tí ó wà ní orí ètò tọ́pìkì tí a mú wá fúnra wa ní òní òun náà ni tọ́pìkì ńláńlá kan tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí àti fẹ́ máa ká ojú kù ń bẹ́ẹ̀. Àmọ́ ká tó sọ tọ́pìkì náà àlejò tí a ní ní orí ètò ní òní àwọn náà ni àwọn ustaz wa tí ẹ ti ka ọ̀rọ̀ wọn nínú tí a post síta àwọn náà ni Sheikh Fadilat Ustaz Adam Daud Alfanla Abdulmajid Eleha ọlọ́mọṣàjẹ́ kí a rí wọn pẹ́ láti ìlú Nàìjíríà wa náà ni dé ìlú Imarat kí ọlọ́mọṣàjẹ́ kí ọlọ́mọṣàbá rí kọjẹ́ kí a rí àwọn bàbá pẹ́. Tó ǹjẹ́ ẹni bá sálámà sí ilé. Salamu alaikum Ustaz. Salamu alaikum. Assalamu wa rahmatullahi wa barakatuhu. Akramakumullah. Náà ẹ bá sálámà sí gbogbo ilé àwọn ilé kan fẹ́ gbóhùn yín kó mọ́ dà pé a gbé fọ́tò yín lásán síbẹ̀ ni.
Gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam lọ́kùnrin lóbìnrin, gbogbo ojú tí ń wò wá, etí tí ń gbọ́ wa ní gbogbo jákèjádò àgbáyé, bẹ̀rẹ̀ láti rí olóòtú wa náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Àwọn ustaasu, àwọn náà ni ẹ tí ń wò ní ẹ̀gbẹ́ mi yẹn. Àwọn ni mùdírù àgbà fún ilé kéwú wa al-Nur ní orílẹ̀ mọ́. Ọlọ́mọṣàbá dúró tì wọ́n, kó bá wa project náà, project ńláńlá ni. Ọlọ́mọṣàbá sọ di odidi. Àwọn náà ti di odidi. Kọ́lọ́run wá bá wa sọ ibẹ̀ yẹn náà, kó bá wa sọ di odidi. Ọlá Nábì ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọlọ́run ò ní fi wálẹ̀. Gbogbo àwọn tukus Islamiyya tí a ṣe pátápátá, Ọlọ́run sọ gbogbo ẹ̀ yóò fi àlùbáríkà sí gẹ́gẹ́ bí ó ti fi àlùbáríkà sí ti àwọn tí wọ́n bí wa. Tó tọ́pìkì tí mo sọ wípé tọ́pìkì ńláńlá tí ọ̀pọ̀lọpọ̀ wa ti fẹ́ ká etí kù ń bẹ́ẹ̀ ní al-mujtama' al-islami ní Islamic society, òun ni àṣepọ̀ ìṣọ̀kan, ká ṣe àṣepọ̀, ká ṣe ìṣọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ wa ti ká tí kù ń bẹ́ẹ̀, àfi ká sì máa padà síbẹ̀ nítorí pé ó jẹ́ odidi kan, ó jẹ́ síláhù ńláńlá kan, nǹkan kan ńláńlá kan tó ṣe pé tá a bá ti yọ kúrò ní ọ̀rọ̀ àwọn mùsùlùmí kò sí nǹkan kan mọ́. So láàfin máa padà síbẹ̀, wọ́n ní a máa lọ agbo ẹ̀ mọ́ra wa ní títí a fi padà sí bí ànábì àti ṣẹ̀ríà ṣe fẹ́ kí a rí ni. Tó bàbá, kí a lè máa lọ díẹ̀díẹ̀ ní orí tọ́pìkì yẹn, òun náà ní ìṣọ̀kan àwa mùsùlùmí. Tó tá a bá ń sọ pé ìṣọ̀kan yìí, kí là ń pè ní ìṣọ̀kan? Àbí ká gbé báyìí pé ìṣọ̀kan, kí ni ojú tí al-Qur'an tí ó fi wò ó? Àwọn àyà nínú al-Qur'an, kí lójú tí al-Qur'an fi wò ó? Ǹjẹ́ ó ti wà nínú al-Qur'an gan tàbí mọ́ sọ pé nítorí gbogbo àtàlù súnà ni o, àtàlù jàmáà ni o, gbogbo torúkọ tó bá pèrè rẹ̀ nínú Islam ó ṣàlù al-Qur'an. So tá a bá ti mú láti bẹ̀yẹn láti mọ̀ pé kò ń ṣe pé kíní yìí kì í ṣe pé ànáwọ́ rẹ̀ ayakumullah. A sọ pé al-wahda kayfa alajaha al-Qur'anul Karim. Tá a bá sọ pé ìṣọ̀kan, báwo la al-Qur'an ti sọ, báwo ló ti rí lọ́dọ̀ al-Qur'an? Ayakumullah, bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله. الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم أنت ربنا لا إله إلا أنت خلقتنا ونحن عبادك ونحن على عهدك ووعدك ما استطعنا. نعوذ بك من شر ما صنعنا، نبوء لك بنعمتك علينا ونبوء بذنوبنا فاغفر لنا فإنه لا يغفر الذنوب إلا أنت. إن هي إلا فتنتك تضل بها من تشاء وتهدي من تشاء وأنت ولينا فاغفر لنا وارحمنا أنت خير الغافرين. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Ní tìsíwájú lẹ́yìn tí mo kí Ọlọ́run, tá a tọrọ kí Ọlọ́run àti gẹ̀rẹ̀ fánàbí Muhammad àti gbogbo àwọn ànábì Ọlọ́run tí wọ́n jí sí Olúwa, tí wọ́n ti pèpè sójú ọ̀nà òdodo, tí wọ́n pèpè sójú ọ̀nà mọ́lẹ̀ ṣáájú. Kí gbogbo àwọn olólùfẹ́ Ọlọ́run, olólùfẹ́ ànábì sallallahu alaihi wasallam tí a wà nínú agboolé Mustashfa al-Qulub tàǹtukọ̀ rẹ̀, bẹ̀rẹ̀ láti rí àfáà wa àgbà al-Ustaz As-Sayyid Musa Abdulgani Musa Alabi Alfanla Alamashajari Nkwe, al-Ustaz Ibrahim alladhi wafa, al-Ustaz Kamaluddin Agnanas, wal-Ustaz Habibullah Zubair wa ghayrukum kadhalik. Nínú àwọn tí ẹjọ́ ń ṣe ètò náà, tí ẹgbẹ́ àsíá Islam dání tẹ́ẹ̀fẹ̀ jí owó. Àkọlé kan Islam ní gbogbo ilẹ̀ Yorùbá, kódà gan jákèjádò ayé, nítorí ẹ tún máa ń ṣe prógámù lédè mi tó yàtọ̀ sí èdè Yorùbá, a máa ń ṣe prógámù lédè Lárúbáwá náà. Àkọlé kan kí Islam lè dá kọ́mọ̀ mẹ́hẹ̀ tí Olúwa fi ṣe yín lọ́kàn, ìmọ́lẹ̀ ni ọlọ́mọdé òkú láíláí, Ọlọ́run wá san yín náà lẹ́san olóore o. Ntẹ́ bá lọ sọ́hùn tó jẹ́ iṣẹ́ tẹ́ mójútó náà láti fi ṣàlùmọ̀ láǹfààní, Ọlọ́run ṣàjẹ́ ṣàṣeyọrí nídìí ẹ̀kọ́ náà. Ẹ ti ń ṣe PhD yín, Ọlọ́run jẹ́ láṣeyọrí ńbẹ̀. Àwọn tí wọ́n ṣe masters lọ́wọ́ ní, Ọlọ́run jẹ́ wọn láṣeyọrí ńbẹ̀. Mo kí Ustaz Iskilu náà, mo rántí àwọn náà àti gbogbo àwọn mọ̀ṣáìkì tẹ́ jọ ń ṣe,
jazakumullahu khairan. Lẹ́yìn kíkí tí mo kí gbogbo àwọn tí ó yẹ ká tún kí nínú àwọn àfáà tí wọ́n kọ́ wa ń kéwú, torí kéwú tẹ́ ní àtọ̀ yìí ó sá láwọn tó kọ́ wa, ó láwọn tó kọ́ wa kì í ṣe pé rí wa ló ti bẹ̀rẹ̀. Àwọn kan wọ́n kéwú ṣáájú wa, ẹnu àwọn kan láti gba mímọ̀. Àbùkù ẹ̀sìn ní kí n kó wọn láàfáà. Ilẹ̀ Yorùbá nìkan lè mí rí lágbàáyé tí wọ́n ti máa ń fi gbọ́ ẹ̀sìn báyìí bó ṣe wà ẹ̀kọ́ lọ́lé kéwú kankan wọn. Ní àbá wíbẹ̀ lágbàáyé tí ẹ̀sìn ti serious, gbogbo ayé ó máa sá fún gbogbo ọmọlúwàbí ó máa sá fún pé kọ́ lọ́lé kéwú kẹ̀ eléyìí kéwú rè wà rí láìbùrù ìjọba tí mo máa lọ́lé kéwú. Ànábì gan lẹ́nu tí ń fi lé lẹ́nu sallallahu alaihi wasallam. Ta lọ́wọ́ àfi ti ẹjọ́ tó pọ̀ láàbá nǹkan àbùkù ni kì í ṣe nǹkan rí. Ìyẹn fáǹfààní gbogbo ẹni tí ń bá ń rí láàfáà sí nǹkan ẹ̀yìn rí sí liability pé kóun láàfáà ẹ̀tọ́ ti pọ̀ jù lọ́rùn òun. O lè ṣe yànga, o lè ṣe fàárí, o lè sóge láwùjọ àwọn onímọ̀. Bá fàá tó ní bá ṣe pọ̀ tó ní fàárí rẹ̀ ṣe lè pọ̀ tó láwùjọ àwọn aláfáà. Ẹni gbogbo àwọn afáà jọ bí àwọn Malik àtàwọn ẹlòmíràn ìmí ń bẹ tó bá ka àfáà rẹ̀ lẹ̀ ó lè lé 300. Wọ́n máa fi ṣe fàárí ni. Ìtumọ̀ rẹ̀ ni pé tó bá kan kí aráyé ọgbà mímọ́ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ẹ̀mí wọn balẹ̀ gbá ilé ọ̀nàjà gbogbo aláfáà káàkiri ni. Orí tọ̀tún, orí tòsì, orí tíwájú, orí tẹ̀yìn. Kó tó adìpolúwa náà tó wá ṣàlékún fún gbogbo àwọn afáà àtàkọ́ wa ń ké ọlọ́mọba àlékún dáadáa wọn bẹ̀rẹ̀ látòrí bàbá mudiru daril kitab wa sunnah, bàbá wa fadilatu sheikh abdulkadir juma salman hafidhahullah wa ra'ah, àti gbogbo àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ àti gbogbo àwọn ìlúmínà tá a tún padà kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn nínú Lárúbáwá, nínú òyìnbó, nínú funfun, nínú dúdú. Ọlọ́mọba san gbogbo wọn lẹ́san lórí. Àwọn òbí tó bí wa ọlọ́mọba pẹ̀lú wọn àti gbogbo ẹni tí ń tìtorí Ọlọ́run fẹ́ tiwa. Gbogbo àwọn àfáà wa nílẹ̀ Yorùbá tí olóòtú wa ti ṣàdúrà fún lẹ́ẹ̀kan, gbogbo wọn pátápátá lèmi náà tún fẹnu àdúrà kún àdúrà fún bàbá Sheikh Adam, bàbá Sheikh Kamaluddin Al-Adabi, bàbá wa Yusuf Ládàjì àti gbogbo àwọn bàbá Abdulbakiniwo àti bàbá Murtada Abdulsalam nìbàdàn àti àwọn bàbá wa ní káàkiri gbogbo ìlú, àwọn bàbá wa ní Ìsẹ́yìn, Lẹ́dẹ̀, ní gbogbo orílẹ̀ tí gbogbo wọn ti fara gbolẹ̀ fún Ọlọ́run. Àwọn tí ìtàn dákọ fún wa àtàwọn tí ìtàn wulẹ̀ dákọ fún wa tí wọ́n sì sí wàhálà Ọlọ́run bá kẹ́ gbogbo wọn. Àṣà wo ní kí o ní ká ṣàdúrà fún gbogbo àwọn tó bá ṣáájú ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀, nítorí wípé níbẹ̀ lọ́lọ́run ti mọ́ àlùbáríkà wá fún wa, àmọ́ mọ́ dàdú wá fún wa. Ìyẹn ó sì rí létí mọ́ tọ́pìkì tá a fẹ́ sọ yìí. A fẹ́ sọ̀rọ̀ nípa àṣọ̀kan, a fẹ́ sọ̀rọ̀ nípa ìpè ká má lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ṣé ẹ mọ̀ pé nínú pa lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà ni pé ká so oko tíṣọ aṣọ wa mọ́ táwọn tó ti ṣáájú, kì í ṣe rí wa kí ó ti bẹ̀rẹ̀, kì í ṣàwálà mùsùlùmí wọlé Yorùbá ní àbá fẹ́ ṣe copyright tó fẹ́ jalè tí ò lo copyright tó fẹ́ jalè ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ló kù. Ìlú tó dé tó bá mọ́sálásí ń bẹ̀, àbẹ́nìkan bẹ tó darí Saudi nù wa, àbọ̀darí Kọ́tọ́rù nù wa, àbọ̀darí Asia nù wa tó wájú òun ló kọ́kọ́ fi Ìsìlámù lọ́lẹ̀ Nàìjíríà tí ó ní òun ọ̀pá mọ́sálásí kankan Nàìjíríà. So ọba mọ́sálásí wọ́n kírun wákàtí márààrún, wọ́n lọ Mẹ́kà, wọ́n lọ hajj, wọ́n tó bá dínú Ramadan wọ́n gbààwẹ̀. Àwọn kan ló ṣe gbogbo wàhálà yẹn tó dẹ̀ le jù tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé dé lọ, tí ń túmọ̀ sí pé tí wọ́n bá dé ó yẹ kó júbà wọn, ó yẹ kó kí wọn kú iṣẹ́, kó tọrọ gẹ̀ fún wọn. Ọlọ́run sábà kẹ́ gbogbo wọn, Ọlọ́run sábà gẹ̀ wọ́n. Ìbéèrè tí olóòtú wa tí wọ́n bí mi ni pé ìṣọ̀kan mùsùlùmí ká sọ̀rọ̀ lérí ẹ̀ kí ojú Al-Qur'an fi wò, ojú egbò àwa mùsùlùmí lẹ tọwọ́ bọ̀, ojú egbò wa, ibi tí ara ti ní wá, níbi tí ẹkún ti ń pa wá, ọ̀hún ni. Èmi ò rò pé ìjọ mùsùlùmí kan bẹ láyé, ìjọ mùsùlùmí kan ń bẹ láyé tóun náà ní máa sọ̀rọ̀ lérí ìṣọ̀kan. Gbogbo bá ṣe pín yẹlẹyẹlẹ tó yẹn náà kò sẹ́ni tí ò mọ pàtàkì ìṣọ̀kan. Ní pé ìjọ kan wá ń bẹ tí wọ́n sọ pé kò sí ti ń jẹ́ ṣọ̀kan o, èmi ò tí ì bá pàdé nínú àlùmọ́ Islam, kò sẹ́ni tí è sọ, kò sẹ́ni tí ò mọ pàtàkì ẹ̀, nítorí Al-Qur'an ní pàtàkì ẹ̀ fún wa. Àmọ́ níbi a bá ọ̀rọ̀ dé tí kọ̀ǹdíṣà àwọn mùsùlùmí dé lágbàáyé, tá a lọ lọ́tọ̀ọ̀tọ̀, tá a sọra wa dọ̀tá, àti kékeré wa àtàgbà wa, dúdú wa funfun wa, tá a fẹ́ ríra wa, tá a yanra wa níjọ ọ̀tọ̀ọ̀tọ̀, ó di kí ọ̀rọ̀ nípa ìṣọ̀kan tún máa ṣe pàtàkì sí ju tàtẹ̀yìnwá lọ, torí bá a bá ṣe ń fọ́, bá a bá ṣe ń pín sí náà ni ọ̀rọ̀ nípa ìṣọ̀kan máa ṣe pàtàkì sí. Bá a bá ṣe ń pín, bí pípín wa ti ń pọ̀ tó là ń dọmọ yẹ̀yẹ́ lọ́wọ́ àwọn ọ̀tá wa sí, là ń ya yẹ̀yẹ́, là ń ya láì nìkan ṣe sí lójú àwọn ọ̀tá.
súnà Ọlọ́run ọba dẹ̀ ní kauniya òun ni pé tẹ́ bá ti wà divided ẹ fall ẹ bá dòdòdó dání onírọ́ máa jèrè yín onírọ́ fẹ̀yìn lélẹ̀ tẹ́ bá yẹ kó dòdò lẹ gbé dání o tẹ́ wá divided tẹ́ lọ lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ń ṣọ̀tá ara yín nídìí òdòdó ọ̀hún ẹ ṣubú súnà kauniya ntọ́lọ́run fẹ́ lẹ gbé dání ẹ wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ń di ẹ̀gbọ́ra yín ẹ ṣubú táwọn yẹn bá gbérọ́ dání tí wọ́n gbé ìbàjẹ́ dání tẹ́nu wọn bí ilé kò lérí ẹ̀ àwọn ó jèrè yín o tó bá dijọ́ àlùkìyámọ̀ Olúwa lè tún tò àmọ́ láyé ń bí àwọn tẹ́nu wọn kò àwọn tí wọ́n ṣọ̀kan àwọn Ọlọ́run yìí ṣaṣáájú súnà kauniya ní tó ìjọ àlè náà rẹ̀ bọ́lọ́run ṣe ṣètò ayé ni tẹ́ bá ti wà divided á fall tẹ́ bá ti wà united ara á dìde súnà kauniya ni Olúwa náà wá tẹnumọ́ fún wa nínú al-Qur'an ẹni tó bá mẹkún sùn ẹni tó bá dẹ̀mọ̀ nǹkan kíyèsí ọ̀rọ̀ mùsùlùmí ọ̀pá lẹ́kún nígbà tí a bá rí bí wọ́n ṣe ń ṣe gbogbo àwọn ẹ̀yà mùsùlùmí káàkiri ayé báṣubàṣu àti gbogbo àwọn olórí wa náà tí wọn ò jámọ́ nǹkan kan lọ́wọ́ àwọn adarí àgbáyé èèyàn sọkún fún mùsùlùmí èèyàn sọkún pé tẹ́ni bá rí báyìí bóòlù la ṣe wá fẹ́ rí tó bá ti mí ní rí báyìí tá wíìkì tó báyìí torí inú gbogbo ìtàn ìsìláàmù látòrí ayé ànábì sallallahu alaihi wasallam tó fi wá di àsìkò tiwa yìí èmi ò rí kà ipe àsìkò kan ń bẹ tí àwa mùsùlùmí lẹ pátápátá tá a rọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá a lẹ pátápátá tó dàbí àsìkò táwa yìí a ti lẹ jù adẹ́pọ̀sì nọ́mbà wo kéré láyé o àwa náà ní second largest religion lágbàáyé tẹ́lẹ̀ sọ pé wọ́n ń forecast pé láìpẹ́ láì jìnnà ó súnmọ́ pé ẹ́sípà wà ládàá kọ̀ọ̀kan Islam ń grow àwọn èèyàn ń gbà gan bẹ́ẹ̀ bá a ṣe ń báwọn èèyàn ṣe ń gbà sí làwọn wíìkì sí bá a ṣe lérò sí làwọn wíìkì sí tí ń túmọ̀ sí pé bàbá ṣe pọ̀ tó kọ́ ni strength bàbá ṣe pọ̀ tó kọ́ ni strength míyàn bá ń lójú ogun wọn ló bá gbà dáadáa ní bó bá gbé àáké dání tó gbé dáadáa ní àwọn akọgun àdó sọ fún un pé tó gbé dání yẹn kọ́ ló fi jà mind ló fi jà ẹ̀wùjọ́ tán jagun Bádírì ṣé nọ́mbà wọn fi jà njọ àwọn ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà kékeré ni wọn nǹkan àwọn tó nǹkan bẹ́ẹ̀ tí ìmánì wọn fi jà mind ni ẹ máa fi ń win ọ̀tá wọ́n tí mind rẹ bá lẹ tán á gbébọn lé ọlọ́ ìbọn tó wà sophisticated ìbọn tó lè yára pọ̀ tá tán gbé lé ọlọ́ tí mind rẹ bá ti jújù tí mind rẹ lẹ ìbọn wọn lè ṣàǹfààní weapon ọwọ́ rẹ gan àwọn tí weapon ọba tó nǹkan tí mind bá tóbi ò ní mọ ibi tí strength yẹn ti ń wá mind ni wọ́n ti gbà lọ́wọ́ àwa mùsùlùmí wọ́n sọ wá dọ̀lẹ pẹ̀lú pé wọ́n divide wa lọ́tọ̀ọ̀tọ̀ èyí tó wá bà nínú jẹ́ ni pé ara àwọn ìjọ tí wọ́n tún máa wá bọ́ta nírú àsìkò yìí tí wọ́n máa sọ fáwọn mùsùlùmí pé tẹ́ ẹ bá ti àwọn mùsùlùmí kan tán sọ̀rọ̀ nípa pàtàkì ìṣọ̀kan ẹ fura sí ṣe ìwà ni wọ́n bá ti rí pàtàkì ìṣọ̀kan ni wọ́n máa sọ ṣé ìṣọ̀kan ò ṣe pàtàkì gbàgbé ìwà ní gbàgbé nǹkan mi ṣe ìṣọ̀kan káṣọ̀kan ṣé kò ṣe pàtàkì according to al-Qur'an à ń padà ń bọ̀ wá sọ ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí olóòtú wa ṣe bí mi pé kí al-Qur'an sọ àmọ́ ìta kan ní ká sọ síwájú ni pé ǹjẹ́ àti ẹ̀ níṣòro pẹ̀lú àìṣọ̀kan wa àbá níṣòro ọ̀jọ̀gbọ́n kan ní limithli hadha yadhubu al-qalbu min kamadin in kana fi al-qalbi islamu wa imanu tí yẹn bá wo sí tó bá wo sàásùn gbogbo bí ọ̀rọ̀ àwọn mùsùlùmí délé ni àti bọ́n ti ń yàn wá jẹ tòun ti bá ti pọ̀ tó bọ́n ti ń bà wá ló kọjẹ́ táàsì rẹ jọ́rò ìrùjọ́ mọ́ wa lẹ́sẹ̀ á sì mọ́ sọkún ibi alẹ́ dé yìí ẹni bá ronú sí dáadáa yadhubul qalbu min kamadin ọkàn rẹ̀ ó sì máa yọ látara àbànújẹ́ in kana fil qalbi islamu wa imanu tó bá yẹ pé imani àti islamu bẹnu ọkàn yẹn ọ̀ọ́kàánú mùsùlùmí pé àyè ṣe tí wọ́n á yàn wá jẹ tuntun báyìí èyí ṣe tí wọ́n wá ń bà á lóko jẹ́ tuntun báyìí èyí ṣe táwa gẹ́gẹ́ gbẹgbẹ dání tà ń nara wa kódà ju ẹgbẹ́ tọ́ta wa nà wá lọ ẹgbẹ́ tà ń nara wa èsì díẹ̀ tó bá ti ń gbéra wa lẹ̀wọ̀n tó bá ti ń ṣèpèlera wa tó bá ti ń bara wa lóko jẹ́ kò sí tìjú mọ́ kò sí gbogbo wàsáì tá a bá rí nígbà tí social media dé èyí tá a tún fi lóore a tún lò ó síbi àìsàn títí ń bá wa bọ̀ kí social media ó tún dé ni àìsàn ìbanilórúkọ jẹ́ àìsàn ká yẹ̀yẹ́ ara wa àìsàn ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ kálukú fẹ́ dá tiẹ̀ ṣe kálukú fẹ́ dá tiẹ̀ ní. Olúwa ọba àlekè ọlá sọ fún wa nínú suratu al-Imran aya 103 ó ní wa'tasimu bihablillahi jami'an bẹ́ẹ̀ ti pọ̀ tó yẹ ẹ̀yin mùsùlùmí ẹ dìrọ̀ mọ́ okùn Ọlọ́run ọba
ẹ̀rí ẹ̀dìrọ̀ mọ́ okùn Ọlọ́run ìdìrọ̀ ẹ̀yàn ti sọ́ọ̀mù òun lókun tẹ́ bá dì mọ́ nígbà tó bá fẹ́ jábọ́ àsìkò tó bá fẹ́ jábọ́ àbí tábù kan bá fẹ́ ṣe ọ́ kíní kan tó bá sáré rọ̀ mọ́ nígbà náà ni wọ́n ń pè ní ẹ̀yàn ti sọ́ọ̀mù ló ṣe wọn kì í ṣe pé kò kàn dì í mú lásán dì í mọ́ pẹ́kípẹ́kí gbígbà kóun ni ó fẹ́ save life wala tafarraqu ẹ̀ má lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ dì mọ́kùn Ọlọ́run yẹn pé dì mẹ́sìn Ọlọ́run àwọn míì tún sálù Qur'an ẹ dì má Qur'an àwọn míì tún sí jàmá Ibn Mas'ud ẹ dì má jàmá mùsùlùmí wala tafarraqu má ṣe tiẹ̀ lọ́tọ̀ Olúwa ní wadhkuru ni'matallahi alaykum ẹ rántí pé mo ṣàánú yín tọ́pọ̀ gan o idh kuntum a'da tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí tẹ́ jọ́ta Ọlọ́run ń bá àwọn ará Mẹ́dínà sọ̀rọ̀ àwọn Ansar ìjà ń ṣẹlẹ̀ láàrin wọn àwọn tó gba àwọn Ànábì sallallahu alaihi wasallam lálejò sí Mẹ́dínà tó tó rí nípa Ànábì dé Mẹ́dínà méjì ni wọ́n pín sí méjọ́lì àwọn Ausu àti Khazraju ìdílé ńláńlá méjì 120 years ni wọ́n fi jára wọn lógun 120 years lérí àjòyè tani ó lékè tani ó pàṣẹ ìlú Mẹ́dínà Yẹ́sìrìbà ní jẹ́njọ́ náà wọ́n jagun fún 120 years Ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run fi dẹ́kun ogun yẹn dídé tó dé Mẹ́dínà tí Islam wọ Mẹ́dínà wọ́n unite Olúwa sọ kó adhkuru ni'matallahi alaykum ẹran tí orí tí mo ṣe fún yín lára Islam yìí idh kuntum a'da ṣebí kí Islam yìí tó dé ọ̀tá lẹ múra yín fa allafa bayna qulubikum pẹ̀lú Islam yìí la fi sọ yín dọ̀rẹ́ ara yín fa asbahtum bi ni'matihi ikhwana pẹ̀lú orí Islam yìí ẹ̀dọ́mọ̀ ẹ̀yà Haúsá àti Yorùbá àpàdé mọ́ṣáláṣí kò sẹ́sìn míì tó rí àwọn èèyàn unite lọ́nà tó rọrùn tó bá wọn bídí ara wa fa yóò sì pe ìrun ó ti yé mi pé ń pè mí ni Haúsá ni yóò dẹ̀ pèrún yóò gbẹ̀rí kí ni yóò pèrún yín sì mọ̀ kí n bó wọ́n ti pèrún bí àyílà tó kọ̀ yín sì mọ̀ lọ mọ́ṣáláṣí ìfẹ́ méde tí ìmáàmù sọ tó bá ti rùkú ó ti yé mi pé yẹ kí n rùkú tó bá sùjúdù ó yé mi pé yẹ kí n sùjúdù àwa ní bèrè kẹ èyí ṣe tó yẹ pé Haúsá ni ìmáàmù èyí ṣe bá àti máa ń jà sí ti politics ń pé presidency ọdún yìí north east lẹ́gbẹ̀ẹ́ lọ south west ló kàn lọ́dún yìí o tẹ́ bá ṣe ń ní ibi regional system bá ṣe ń rotate ẹ̀yẹn tá a bá dé mọ́ṣáláṣí tó bá fẹ́ lérun bá o ò ní rí yẹn rò nítorí ọmọ dùn ní pé kò sáré yọnu Ọlọ́run ta ni mọ́mù Lárúbáwá ni Haúsá ni kò ní kàn ọ́ tó bá sálámà tán ló ṣe máa mo mọ̀ gbádùn kíra àmọ́mù yẹn tí Lárúbáwá ni sáhúsá ni ló ṣẹ̀ṣẹ̀ mọ bèrè ó ti kírun tán already àwọn ẹlẹ́sìn mi ò ní chance yẹn wọn kò tó bẹ̀ kọ́ lọ church mi yóò kọjá lára ìmọ̀ye churches kó tó dé church tí ń lọ yóò wọ mọ́tò lọ church tiẹ̀ lọ́tọ̀ ẹ̀rí nǹkan àwa mùsùlùmí bíi tí wọn bá ti bá wa ní wọn bá ti bá ká mo dọ́hùn bí sáà ti ń pè ní oníṣìí yóò yàgbẹ̀ yóò sì kírun ẹ̀sìn tó unite wa tó bá yẹn tá a ti wá gbógun tira wa ìkànnì bàbá wa kírun wákàtí márùn-ún bàbá ṣe kí tún ni a máa ṣe àwẹ̀ Ramadan àsìkò kan náà gbogbo wa ń gbà odidi oṣù kan oṣù Ramadan náà gbogbo wa ń gbà wẹ̀ ẹ wo àwọn similarities tá a ní tá a lè focus lérí wọn mọ́ differences wa làájí kó máa jẹ wá lógún difference pé èní lẹ́yìn máa wẹ̀ ọ̀la lẹ́yìn máa wẹ̀ ìjọ kan yẹn a sì ń jagun lérí ẹ̀ 29 days tó dà wá papọ̀ yẹn ò sínú brain wa mọ́ ẹ̀yin máa wẹ̀ lẹ́nu ẹ̀ ṣe lè máa wẹ̀ lẹ́nu ẹ̀yin ò ṣe lo kọ̀ǹpútà ẹ̀yin ṣe lè lo kọ̀ǹpútà àwa lè mára wa ń di ó yẹ ká túnra wa ṣe wà ń bọ̀ wá sọ̀rọ̀ lérí kárò wọn kárí bẹ̀tì a lè mára wa nílé wípé àgbàgbé 29 days tó dà wá papọ̀ ìjọ kan tí ń bí difference yẹn ló wá jẹ́ minds pé tí Ramadan ó fi parí topic lady bó la ṣe máa wẹ̀ àwọn làwọn máa wẹ̀ correctly àwọn oníyàn máa wẹ̀ correctly ẹ gbàgbé ẹ ìjọ kan ti kọjá 29 days la ní láti fi sọ̀rẹ́ Ramadan náà bàbá wa yọ zaka a fi zaka ṣàánú aláìní òun náà ń so wá papọ̀ bá ṣe hajj ìlú kan péré láti ń lọ ṣe kíbùlà kan náà gbogbo wa ń dájú kọ ti kírun gbogbo mùsùlùmí ayé pátápátá àràfá kan náà láti pàdé aṣọ kan náà láàjọ wo àtolówó àtàláìní Allahu Akbar ṣé eléyìí náà tí ì sọ fún wa pé Islam fẹ́ ká jọ ṣe pọ̀ kò tí ì tó lóore tọ́lọ́run sọ fún wa ní Al-Imran náà mú sóore fún yín gan o ikun tó máa dá ìṣọ̀rẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ìgbò Yorùbá fa allafa bayna qulubikum àdẹ̀sọ yín di ọmọ ẹ̀yà Olúwa tún sọ ń bò mí nínú Al-Qur'an Suratul Anbiya aya 92 ó ní inna hadhihi ummatukum ummatan wahida ìjọ yín rèé o àlùmọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe rèé o àlùmọ̀ kan ni mo fẹ́ kó jẹ́ ìfẹ́ kẹ́ ẹ wá divided torí bàbá kó yín lálìjánnà náà àní kó yín lọ lẹ́yọ̀yọ̀ ẹ̀gbọ́ ní wasiqal ladhina taqaw rabbahum ila al-jannati zumara
tá bá kó gbogbo àwọn tán bẹ̀rù Ọlọ́run lọ sálì Jánnà ìjọ níjọ la kó wọn lọ kì í ṣe pé lọ́tọ̀ọ̀tọ̀ ìtumọ̀ ẹni kẹ́ mọ́ wà divided ìjọ tí ó wà Nàìjíríà tí ó rà lè Jánnà wọ̀ zumaru ni wọ́n jẹ́ ìjàmọ́ ni wọ́n jẹ́ wọn ò ní jẹ́jọ tí ń pera wọn ní kèfèrí lọ́tọ̀ọ̀tọ̀ kò ní jẹ́jọ tí ń yanra wọn lódì ummatan wahida ìjọ kan mo fẹ́ kẹ́ jẹ́ wa ana rabbukum fa'budun tẹ́ bá pàdé lérí ẹyọ kan yẹn ni mo fẹ́ kẹ́ mọ̀ sìn ìyẹn náà ṣe pàtàkì torí pé tá bá ń sọ̀rọ̀ ṣọ̀kan kí la fẹ́ pàdé lérí sí lérí ẹbọ ni àbí lérí ìran ìjọ ìsìláàmù ò gbọdọ̀ ṣọ̀kan lérí ìran bá bá ń sọ̀rọ̀ tawhidul kelima a sì máa ń sọ̀rọ̀ kelimatu tawhid tawhidul kelima ni pé kí gbogbo jọ ṣọ̀kan ẹ má jẹ́ agbógun tira wa mọ́ ẹ má jẹ́ aṣetánà di ara wa mọ́ ẹ má jẹ́ ajá fa wàhálà mọ́ tá bá ń sọ lórí ilé yẹn a máa sọ̀rọ̀ ìpè àmọ́ o tá bá la fẹ́ sọ̀rọ̀ náà ká sọ̀rọ̀ lérí seriousness ni o a sọ̀rọ̀ lérí kelimatu tawhid èrí la ilaha illallah kò sọ́ba mi àfọlọ́hun ká sọ̀rọ̀ lérí nípa náà Muhammad jíṣẹ́ Ọlọ́run tá bá ti pàdé lérí ilé yẹn tá ń kọjú sí kíbílà kan náà tá ń kírun wákàtí márùn-ún kan náà àti dọ́mọ ìyá ara wa Olúwa ti sọ ń bò mí nínú al-Qur'an wípé innal ladhina farraqu dinahum àwọn tí nínú súrátù al-An'am aya 159 innal ladhina farraqu dinahum ṣẹ̀rá wọn tí wọ́n sọ ẹ̀sìn wọn dọ̀tọ̀ọ̀tọ̀ wa kanu shi'an tí wọ́n sọra wọn di lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹgbẹ́ yìí ọ̀fẹ́ ẹgbẹ́ tọ̀hún kí ni mọ́ ní àjò ẹ̀ ìlànà wo ní tẹ̀lé torí kọ̀ wo ni ṣó ń súfì ni ṣé sálàfì ni ṣó ní irùngbọ̀n ni ṣó ń ṣòkòtò ni tó á jẹ́ sípìn yẹn la kọ́kọ́ máa fi dìtámì mùsùlùmí farraqu dinahum wa kanu shi'an asọ̀ra wa dẹ̀ bí ọ̀tọ̀ọ̀tọ̀ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ kan ṣẹlẹ̀ sí mi rí jẹ́ sí pé ìbéèrè yẹn dé ní eléni ẹni tí Ọlọ́run ní kí ìṣẹ̀lẹ̀ yẹn tààrà ìṣẹ̀lẹ̀ sí mi ìṣú ọ̀ṣọ́rọ̀ tí ìyẹn nìyẹn dì sí ẹni tó dẹ̀ kẹ́kọ̀ọ́ ni ẹni tó ní mímọ̀ ni àmọ́ kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe àwọn mo rí pé àṣìṣe yẹn àwọn ọ̀ká ṣàṣìṣe àwọn kà sí gbogbo ti yẹ kí nǹkan ó rí nù àwọn tá bá ní ìlànà wọn sì ní báwọn ṣe máa ń ronú nù ẹrú Ọlọ́run kan béèrè lọ́wọ́ ẹ̀ èmi àtúntọ̀ òun jọ gbé fún tó tó bí ọdún 2 sí 3 àjọ ń gbé ní building kan náà tá bá tí wọ́n lọ mọ́ṣáláṣí àjọ pàdé lórí step àjọ lọ mọ́ṣáláṣí àbá àwérí step wọn mọ̀ bọ̀ láti ẹ̀rá tí èmi náà mọ̀ bọ̀ èrí step ó dà wá papọ̀ wọ́n bá ti pèrún àjọ ń lọ mọ́ṣáláṣí almost lójoojúmọ́ kò ní sí bí ìrun 2 ká mẹ́jọ pàdé kò ní sí bí ìrun bí àsùbá mọ́ṣáláṣí dẹ̀ náà sẹ̀ àjọ pàdé rìn lọ sí mọ́ṣáláṣí ìrìn tí ẹ yá àmọ́ pàdé lórí step wọn ó já wálẹ̀ bóyá tá a bá ń darí bọ̀ níjọ́ mi kí àjọ mọ̀ bọ̀ wá a ṣá pàdé fún bí ọdún 2 sí 3 tá a fi jọ gbé papọ̀ ẹrú Ọlọ́run kan wá béèrè lọ́wọ́ ẹ̀ pé lágbájá ọmọ lágbájá yìí kí ni àkídà rẹ̀ wọ́n béèrè àkídà mi lọ́wọ́ ẹ̀ wá lóhùn dá wọn lóhùn pé ọwọ́ ọmọ àkídà mi ọwọ́ ọmọ àkídà ó sì fún mi lábọ̀ ó òun lóhùn ọmọ àkídà mi iṣẹ́ intẹ́ ń sọ bá làákà ìrẹ̀lẹ̀ títí máa àkídà mi kí lẹ tó fẹ́ mọ̀ nípa àkídà mi jọ Ànábì sallallahu alaihi wasallam dé Mádínà ó ní ẹ bá mi ka gbogbo ẹni tí ń wí la ilaha illallah tó fẹ́ ṣe sẹ́ńsọ̀sì kí mo fẹ́ mọ iye mùsùlùmí ẹ bá ń ka gbogbo ẹni tí ń wí kò gbé ẹ mọ́ túnú lé wọn ṣe ń pé dodo wọn ṣẹ̀ṣẹ̀ ń fò ṣàlẹ̀ ń gbà yẹn ó rọrùn kẹ́nìkan sì mọ́ tí wà well convinced nípa Islam àwọn kó wọn kókè trend ti ń lọ nísìnyí ìjókè mi náà gbà àbọ̀gbà yìí mọ́ nìyẹn kò tí ì mọ àwọn ẹ̀wọ̀n rẹ̀ àtàwọn òfin tó dé ọwọ́ òkè á jókè mi náà yóò ṣàyí nísìnyí máa ń jẹ́ dáadáa òṣà kìíní kan rè kó àwọn òkè jẹ́ ń tọ́jú ẹ̀ náà kó máa fara kan ṣe ìsìláàmù kó tún máa dọ́gbọ́n sóṣà yẹn tí ò bá sẹ́nì kankan mọ́ tó bá kó òun nìkan nulẹ̀ ṣé ń pé irú rẹ̀ possible kẹ́sí pé kìí ṣe lẹ́ẹ̀kan náà tán dá ìsìláàmù ní yí wọn tán lẹ́ẹ̀kan náà aṣáára wọn zátú àníwáàtì tán sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé báwa náà wá zátú àníwáàtì Ànábì ní ìrí yín fi jọ kankan tó tayọ ọjọ́ Musa tẹ́ni ìjànlá náà ilahan kama lahum alih tọ̀ kìí tètè yé lẹ́ẹ̀kan náà àsìkò yẹn tá Ànábì ọba ṣe census sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí mélòó ní bẹ́ẹ̀ Mádínà kan máa tún ilé wọn ẹ̀yẹ́ ò dáadáa ṣe ìṣègbè nìkan ní húbálù kékeré kan nínú ilé ṣe ìṣègbè nìkan tọ́jú wọn zá kékeré kan sínú ilé ọ̀wà nínú gbogbo ẹni tó bá ṣàtìwí láìlẹ́la kò ti tó àwọn ń pàdé mọ́ṣáláṣí kò tí ì tó ń pò tí màá kí dà mí oní láti mọ̀ sí ń lọ mọ́lúdì àbí kí lọ mọ́lúdì
ṣé ìṣe síkúrú jàmáyà àbí kì í ṣe síkúrú ó láti mọ kó tó lè mọ̀ sí mùsùlùmí ni mí àìsàn ni àìsàn kò sókọ mí ìta lè pè àìsàn Olúwa ni wala takunu innal ladina farraqu dinahum àwọn tán sọ ìsìn wọn dọ̀tọ̀tọ̀ wa kanu shi'an tán sọ̀rọ̀ àwọn di lẹ́gbẹ́lẹ́gbẹ́ àwọ Muhammadu lasta minhum fi shay ìṣara wọn yẹn ni pé ó kì í sọmọ lẹ́yìn ànábì rere tó bá ti bá lè mú ṣe fọ́ lọ́tọ̀ọ̀tọ̀ ìwọ náà kópa ń bẹ̀ bóyá ọ̀rọ̀ lọ sọ ni tí gbogbo nǹkan fi pín sí méjì tó fi pín sí mẹ́ta tó fi pín sí mẹ́rin ìṣesí ló ṣe ni ìgbésẹ̀ ló gbé ni tí gbogbo ẹ̀ fi ń dọ̀tọ̀ọ̀tọ̀ èyí sí ìṣàlùmọ̀ ànábì èyí sára ànábì innama amruhum ila Allah ọ̀rọ̀ wọn bẹ lọ́wọ́ Ọlọ́run ní ọ̀dájọ́ kálukú summa yunabbi'uhum bima kanu yaf'alun Olúwa tó dá wa lẹ́kọ̀ọ́ nínú ibòmí à ń ka gbogbo àwọn àyà yìí nísìnyí gẹ́gẹ́ bó lóòtú wá ṣe béèrè àyà kan náà ti tó bọ́lọ́run bá pàṣẹ ẹyọ kan ti tó mùmínì láti gbọ́ sí tí kò máa lò lọ àmọ́ mú wọn wá lóríṣiríṣi kẹ́lẹ́ mọ̀ pé ìṣọ̀kan èé ṣe àṣẹ kan tí nọ́mbà túláàsì ní ìṣọ̀kan nínú Islam nọ́mbà túláàsì ní tí mùsùlùmí kan kò gbọ́dọ̀ underestimate ẹ̀ fún ọ kò gbọ́dọ̀ underrate rẹ̀ fún ọ kọ́ máa ṣe wá àti kan àwọn ìfọwọ́ ní ọ̀rọ̀ ṣọ̀kan ó mọ̀ sọ gbogbo mùsùlùmí lọ́dọ̀ sọ̀rọ̀ ṣọ̀kan gbogbo mùsùlùmí lọ́dọ̀ tẹnumọ́rọ̀ ṣọ̀kan torí Olúwa tẹnumọ́ káàkiri nínú Qur'an ni àìsàn wa ni a sì gbọ́dọ̀ mójútó a gbọ́dọ̀ wá solution sí Olúwa tún sọ ń bò mí kí yá ayyuhal ladhina amanu ìyẹn Suratul Anfal aya 28 Ọlọ́run kí sí gbogbo ẹni tó nígbàgbọ́ òdodo idha laqitum fi'atan tẹ bá bá àwọn ìjọ tó fẹ́ bá yín jagun pàdé fathbutu ẹjọ́ déédéé lójú ogun ẹ má jẹ́ kẹsẹ̀ yín omi ẹ má jẹ́ kọ́kàn yín omi ọwọ́ àní wadhkurullaha kathiran ẹran tí Olúwa dáadáa la'allakum tuflihuna kẹ́lẹ́ jèrè wa ati'u Allaha wa rasulahu gbogbo àṣẹ tọ́lọ́run tá nẹ́bí bá ń pa yín tẹ̀lé ó ní wala tanaza'u ẹ má ṣe fàáfà irú fàáfà tó já yín kulẹ̀ lójú ogun Uhud lọ́jọ́ sí wala tanaza'u ẹ má ṣe fàáfà ó ní fatafshalu fáwọ sàbàbíyà àbí fáwọ tàkìbì fatafshalu kẹ́ ẹ̀ mọ́ bá a fèèlì yẹn kí fàáfà yẹn ní mọ́ fa fẹ́líọ̀ àìgbọ́ra ẹni yé ní fa fẹ́líọ̀ tá a bára wa nù rẹ̀ lénìí àìjọṣe papọ̀ wa fa ń tọ́pọ̀ ń bẹ́ẹ̀ aláàtànàzàwọn àìfẹ́ ṣèjọba yìí kí ló sọ ẹ má gbọ́ wá sí àwọn eléyìí wọn ẹ má gbọ́ lẹ́tọ̀ àwọn eléyìí ẹ má kàtírà àwọn eléyìí wọn ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní díẹ̀ kàtírà àwọn ẹlòmíì wọ́n ní nítorí pé kòkòkò lẹ́kọ̀ọ́ mẹ́ ẹ̀yin ṣe kí èyí ṣe tí ẹ fẹ́ adájọ́ wo ni máa gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni ẹ̀yin ti ro ti ń lé wa lọ́wọ́ ẹ jẹ́ àkàtà àwọn ẹlòmíì náà ká mọ̀ ẹ fẹ́ sọ wá lójú kan ni tí ó máa fojú kan rí náà ẹ jẹ́ àfojú kejì náà rí ẹ jẹ́ àgbẹ́jọ́ lẹ́nu ẹnì kejì náà ká wá máa déédéé ká lè bá dé tìbí ní tẹ́fẹ́ fi lé wa lọ́wọ́ abẹ́rẹ́ nǹkan alátànáza Olúwa ní ẹ má fa ìfàǹfà mọ́ra yín lọ́wọ́ àwọn kan ọ̀dà wa ládàá fatafshalu kẹ́ má bàa fíìlì lápapọ̀ àtẹ̀yìntẹ́ rú pé dà àtàwọn tẹnu wọn dájú gbé ilé ìjọ fíìlì súnà kauniyya ní bá a ṣe sọ lẹ́ẹ̀kan wa tadhhaba rihukum atẹ́gùn bí ìtumọ̀ agbára ìtumọ̀ ìbàyàbójó yín ìbẹ̀rùbójó táwọn kèfèrí ọmọ ní sí yín ẹ bá rí pé ṣọ̀kan kò sẹ́ni tí máa rí ṣọ̀kan tẹ́rù ìbá pé ó fẹ́ jà wọn kan lógun àwọn tẹ̀sí fẹ́ jà lógun ẹnu wọn ṣọ̀kan ẹ̀rù ọ̀kọ̀ọ̀kọ̀ bá àwọn náà pé ẹ̀dọ́ àárín àwọn eléyìí ò ṣe é wọ̀ easily àwọn bá ti rí kẹ́yìn gẹ́gẹ́ ẹ̀gbọ́ra yín yé ẹ̀kàn mánéjì ara yín náà ni ọ̀tá ẹ̀mí ọ̀tọ̀ balẹ̀ kẹ ẹgbẹ́ àwọn náà lágbèrè lọ pé wọ́n máa nara wọn tadhhaba rihukum Olúwa ní nǹkan ṣàgbára yín lọ wasbiru ẹ ṣe sùúrù láti lè rí ara yín bá ṣe ẹ mọ̀ rí tí ó dùn mọ́ yín ẹ mọ̀ gbọ́n tí ó dùn mọ́ yín kódà ẹ mọ̀ ara ṣìṣe ara yín pé lágbájá ṣì sọ lágbájá ṣì jù kò tún dà tẹ́ bá wa tún ṣe ẹ ṣe sùúrù wasbiru inna Allaha ma'as sabirin Olúwa ń bẹ pẹ̀lú àwọn onísùúrù ẹjá tún fi kún kó tó di pé a dákẹ́ rẹ̀ Ọlọ́run bá sọ fún wa nínú Suratun Nisa aya 33 Ọlọ́run ya ayyuhal ladhina amanu ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasula abiyajin lo aya 32 Ọlọ́run ti ní wa man yushaqiqi ar-rasula min ba'di ma tabayyana lahu al-huda 32 ní àbí 15 وما يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت
àti masira ọlọ́run wa man yushaqiqi rasula ẹni bá rí bá nàbì ṣe ń ṣe tiẹ̀ tó wá lè mi ó sì tèmi bá mi súnà ó ṣe pàtàkì ànábì gan kìí ṣe kó ṣe pàtàkì tó bá wọn àti bàbá rẹ̀ ju bó ṣe tó lọ sí bó wá jíṣẹ́ lásán ni àwọn yushaqiqi rasula bá nàbì ṣe ṣe tiẹ̀ òun fẹ́ ṣe tiẹ̀ bá mi min ba'di ma tabayyana lahul huda wọ́n dẹ̀ ti kí àdìsí tó lálàáfíà fún olóhùn ọ̀gbọ́ ìgbà ogun wọn kọ́ àdìsí ọjọ́ sp 300 years ti kọjá min ba'di ma tabayyana lahul huda ó ti rọ́nà òdodo ó ti rọ́nà àmànà olóhùn ọ̀fẹ́ tẹ̀lé wa yattabi' ghayra sabilil mu'minina ó wá rọ́nà táwọn ẹni rí tẹ̀lé tí wọ́n máa gbà ó wádìí àwọn Malik ọ̀nà owó wọn ní lórí ọ̀rọ̀ yìí níbi tí wọ́n gbà ní Ṣáfì ńkọ́ ibi ó gbà ní àti gbogbo àwọn scholars tó pọ̀ lọ nínú school of thought rẹ̀ Nawawi Ibn Hajar Suyuti bẹ́ẹ̀ lọ Abu Zakaria Al-Ansari àti àwọn àfáàgbà ńláńlá tí wọn ò tiẹ̀ ló ń kà mọ́ ìkọ́kọ́ níyẹn fẹ́ ka àwọn gẹ́gẹ́ bí ìgbà kẹ́yìn tó fẹ́ mú nọ́mbà wọn kù tí wọ́n rin ìlànà rẹ̀ Maliki àtàwọn tiẹ̀ náà Abu Hanifa àtàwọn tiẹ̀ náà àwọn Ahmadu Ibn Hanbal àtàwọn tiẹ̀ náà àtàwọn àfáà míì táwọn tún dá dúró lọ́tọ̀ tí gbogbo wọn rin ìlànà rẹ̀ tí wọ́n wá rí gbogbo ìlànà wọn tó ní gbogbo wọn lè rọ́ǹgì kí wọ́n ráìtì níwòye wáyé tẹ̀bẹ́ ghayra sabilil mu'minina nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira ní Olúwa ní nuwallihi ma tawalla tó bá ti lò ní rin ọ̀nà àwọn onígbàgbọ́ tó dá ọ̀nà míì yọ nírúwòye tó àwọn èèyàn tán pèpè sí bí ìṣọ̀kan pọ̀ tó sì jẹ́ pé kálukú ló jẹ̀bi ìṣọ̀kan nígbà tá a bá gbé ìpèpè tuntun kan jáde nísìnyí pé ẹja tiẹ̀ àti bá rìsáàjì débi pé a fẹ́ fi múlẹ̀ pé bìlíìfù kan tí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti gbàgbọ́ for several years a fẹ́ fi múlẹ̀ nísìnyí pé irọ́ gbogbo wọn pa látà ìbáyé ọdún kí ló fẹ́ mú ń bẹ̀ wọ́n gẹ́gẹ́ ló constitute bá ṣe divide tọ́ra tí ń lọ bìkan náà tẹ́lẹ̀ kí wọ́n yapa sí tí wọn náà bá ṣe tán wà lẹ́nu àwọn mùsùlùmí òkú ta ló dẹnu wa níbi particular case tó tọwọ́ bọ̀ ẹnu wa tíjọ́ kan bẹ̀ tẹ́lẹ̀ nígbà tó wá tọwọ́ bọ̀ tó ní ọ̀hún wọ́n tún fẹ́ mú mi jáde wọ́n lọ sọ wá di méjì ń bẹ̀ yẹn yọ̀kan ni wá ń bẹ̀rù tẹ́lẹ̀ bàbá tiẹ̀ pín bò mí kì í ṣe bí ẹyẹ ibi eléyìí o wọ́n á pọ̀ bẹ́ẹ̀ náà àmọ̀sá ìlú ẹ̀sìn tara yé ń tọwọ́ bọ̀ nísinsìnyí àìgbélé ìtẹ́lẹ̀ àìgbọ́ báyìí tẹ́lẹ̀ ní gbogbo àwọn ọ̀zá ìbí mẹ́rẹ̀ẹ̀rin ewu ní ọ̀gbà ìpàdé sàlám ṣe Isra wal Miraj pàǹdàbí ṣe ìrìn àjò ẹ̀mí mímọ́ Imam Malik gbà bẹ́ẹ̀ Abu Hanifa gbà bẹ́ẹ̀ Ṣáfì àti gbogbo àwọn àfáà tí ń bẹ nínú àwọn ìlànà mẹ́rẹ̀ẹ̀rin tá à ń pèpè gbogbo aráyé sí pé ẹjá dúró lérí àwọn ìlànà rere wọ̀nyí wọ́n gbà bẹ́ẹ̀ káwá wí mí lásìkò yìí ṣáǹfààní kan bẹ tó fẹ́ mú wá fún Islam ìdákọ̀kọ́ béèrè alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ní pé ṣáà ti pé gbogbo àwọn aṣáájú alágọ̀ ṣáà ti pè wọ́n láláì mọ̀kan ọ̀dà tá a bá ń sọ̀rọ̀ ìṣọ̀kan ṣáwà gangan tí wàá fọ́ ìṣọ̀kan níwá wa yattabi' ghayra sabilil mu'minina nuwallihi ma tawalla wa nuslihi jahannama wa sa'at masira àwọn kankan bẹ tẹnu ti pàdé lérí ẹ̀ ń pé ìkànnà àfáàgbẹ̀ ẹ̀sìn Abu Zahra ni wọ́n ń pè Muhammad Abu Zahra ẹ má bínú olóòtú wa ipá ń gba táìmù púpọ̀ irú tọ́pìkì báyìí àìsàn tí ń ṣe wá lọ́wọ́ tó yẹ ká farabalẹ̀ discourse tó yẹ ká máa kánjú lé lérí Muhammad Abu Zahra kánú àfáàgbà àsìkò àìpẹ́ wà yìí ló léwu tó dẹ̀ jẹ́nu àfáàtọ́ lámìlaka nínú odò fíkì ìsìlámì tẹ́nìkan lè ní tiẹ̀ báwò ọkọ̀ tíra òṣùlù fíkì òun ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá fẹ́ gbọ́ jurisprudence Islam yìí kọ́kọ́ máa fi bẹ̀rẹ̀ tíra náà lálùbáríkà púpọ̀ Muhammad Abu Zahra mo ń gbọ́ ìtàn náà lẹ́nu Sheikh Yusuf al-Qaradawi níbi conference kan wọ́n ní àwọn wà níbi conference kan ní Sheikh Muhammad Abu Zahra ní wọ́n ń sọ̀rọ̀ ọ̀tọ̀ lọ̀rọ̀ táwọn ń sọ kò ilé tìmọ́rọ̀ ẹni tó ti wọlé ọkọ àbẹ́ni tí ó ti níyàwó tó bá ṣe ṣìnà kí ni ìdájọ́ rẹ̀ ní Islam ti gbogbo wa ké dàgbà tá à ń ké dì sí tá a bá alákọọ́lẹ̀ gbogbo school of thought mẹ́rẹ̀ẹ̀rin náà ni pé wọ́n lẹ̀ lóko ìgbẹ́nu mú àtọ́ ọmọ Málíkì bẹ́ẹ̀ àti gbogbo àwọn Ìmámù Ṣáfi'í ń bẹnu mú rẹ̀ bẹ́ẹ̀ tí èjì ń pa àwọn ọmọ kí wọn lọ́sọ̀ọ́ àwọn gẹ́gẹ́ wọn wí fúnra wọn. Muhammad Abu Zahra Yusuf al-Qaradawi ní Muhammad Abu Zahra wa náwó
ó ní ọ̀rọ̀ kan gbénú òun ti lé 20 years lérí ọ̀rọ̀ ká ju ẹni tó bá ṣe ṣìnà tó bá ti márì ká ju lóko. Ìwádìí òun fìdí ẹ̀ múlẹ̀ pé kì í ṣe ṣẹ̀ríà Islam, ṣẹ̀ríà Yahudi bó ṣe jáfa àgbà tó. Ó ní àmọ́ tí ń gbénú òun fún bí 20 years tóun ọ̀mọ bóun ó ṣe sọ, àìsí mọ bí ó ṣe sọ ń túmọ̀ tèmi fẹ́ ká padà ṣe rí pé ń tọ́sọ ohun tó correct àbí ó correct ọ̀tọ̀ ẹ̀já bí iṣẹ́ gbé kan. Ẹ̀kọ́ mi tó yẹ ká kọ́ lára Muhammad Abu Zahra ní kí ló yẹ tó gbé sínú fún 20-30 years tí ó fẹ́ sọ òun ni pé wáyé tẹ̀bí gẹ́rà sẹ̀bí lè mọ̀ ní nàmbà lẹ́nu tí gbogbo àwọn afá wa dájú kọ ni. Kò sáà fẹ́ẹ̀sì tí ó kéwú yanjú tí ò ní mọ̀ dópinion ní lérí àwọn kankan gbà mí ṣé kí ní ìrí báyìí. Kódà àwọn ẹ̀sà àwọn Málíkì náà tí wọ́n láwọn kó wá dìbò hadith ẹyọ kan péré fún 20-30 years àwọn ò tí ì rí mọ̀nà lérí ẹ̀ pé sólá láàfíà. Wàyé tẹ̀bí gẹ́rà sẹ̀bí lè mú mi náà máa bá àwọn lẹ́rù pé gbogbo àwọn aṣáájú wa ń tán wí nì iyì àwa mùsùlùmí tá a sì fi ń ṣọ̀kan páwà wa gẹ́gẹ́ ní pé a máa ń so oko tíṣu aṣọ wa mọ́ tàwọn aṣáájú ní mọ́dàdù fi máa wà nù kí wa làlùbáríkà fi máa wà nù ẹ̀sìn wa àìsí tiwa bá mi àìyà lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo àwọn aṣáájú wí nì kán tó wá ṣe fátíwá kan wọ́n wà lísìtì sí kí gbogbo àwọn tó ṣáájú àwọn wí kí làwọn sàhábà wí kí làwọn tábìín náà wí kí làwọn tó tẹ̀lé wọn wí kí làwọn lágbájá náà wí káwọn náà tó wá mú yìí táwọn fẹ́ mú bẹ́ẹ̀ wọn ò ní jáde ládùúgbò gbogbo wọn torí wáyé tẹ̀bí gáyẹ̀rọ sẹ́bí lè mọ́ mìíràn náà wà lè máa dáwàlá wà ní òsèlé já nàmọ́ wà sáà àti fúnṣe ìlera ẹjá fìmọ̀ bẹ́ẹ̀ àwọn àyà tó pọ̀ ní Al-Qur'an ẹ̀ka fìmọ̀ bẹ́ẹ̀ torí àsìkò ìjẹsàkùn. ẹbí tẹ ń sọ ní Ọlọ́run jẹ́ kí a rí pé tí mo tẹ̀ fẹ́ sọ ní pé àfá Adam kó má dá yín dá kinní náà kó máa ràn yín lọ́wọ́ ìtẹ́mi fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ nítorí pé mo ní pé ẹ ń padà sí ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú ojú so ká máa kó máa wà dá yín dá. Ó ti ń bọ̀ wá ó ti gbọ́. Kò lọ àti bí àdágbára ẹ̀tọ́ àti bí ti ní. Bẹ́ẹ̀ni. Jazakumullahu khairan ọlọ́mọṣàbáwá sọ yín ní ẹ̀san olóore. So òun ni mẹ́wàrú alákọ̀ọ́kọ́ tí àwọn ustaz ń túrìtì fún wa ní abẹ́ tọ́píìkì ìṣọ̀kan àwa mùsùlùmí òun náà ní wípé báwo làlùkùránì ti tú tẹ̀mọ̀ nítorí oníkálùkù wa gbogbo wa náà tá a mọ̀ sọ láyé náà ní wípé àti ẹni ọ̀tún àtẹni ọ̀tún ní ìdàkejì náà àlùkùránì náà ló kù tá a dì mú wọ̀lùkùránì náà ló kù tá a dì mú tó bá jọ pé àlùkùránì ló kù tá a dì mú inú àlùkùránì náà ni gbogbo àwọn àyà tí wọ́n kà fún wa yìí so ìṣọ̀kan kò ń ṣe pé àwọn fẹ́rẹ́kọ̀ kan nínú wa ni wọ́n máa pèpè lọ síbẹ̀ gbogbo wa la gbọ́dọ̀ máa pèpè lọ síbẹ̀ kódà kì í ṣe pípèpè lọ nìkan a gbọ́dọ̀ máa practice ẹ̀ tá a sì gbọ́dọ̀ tún máa há sábà ara wa lórí rẹ̀ wípé ṣé n tí mo ṣe yìí lóòótọ́ níwọ̀ pẹ̀lú ọkàn rẹ ṣó lè lead lọ síbi ìṣọ̀kan lóòótọ́ tó bá yẹ pé àbá ń bira wa lójoojúmọ́ ni ó ṣeéṣe kó já sí pé a ti rí dáhùn fún àrùn tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní àtijọ́ yìí so kí n lè fi àyà yìí kí n lè fi close ọ̀rọ̀ tí àwọn ọ̀sán bá wa sọ látàárọ̀ nínú suratu Hud that's Quran 11 verse 118 nígbà tó lọ́wọ́ bá ti ń sọ wípé a'udhu billahi minash shaitanir rajim walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wala yazaluna mukhtalifin illa man rahima rabbuka walidhalika khalaqahum wa tammat kalimatu rabbika la'amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in. Àyà yìí kí ló jẹ́ kí n kà á àwọn tí wọ́n kàn jọ pé wọ́n bá ti mú Al-Qur'ani wọ́n kàn mú wọ́n sì lò ó látara pé wọ́n mọ lóga àtú náà ni wọ́n fi mú àyà irú àyà yìí ni wọ́n máa fi ń dúró àyà yìí irú àwọn àyà yìí wọ́n máa fi ṣe istidlal wípé tó bá yẹ kọ́ lọ́run bá fẹ́ ni ṣe bí gbogbo wa náà àmọ́ ọjọ́ kan ni no kàn ṣe bẹ́ẹ̀ kò sí istidlal tẹ̀ ń wá ń bẹ̀ kò sínú àyà yìí nítorí pé táwọn àfọ onítafsírì sọ ní abẹ́rẹ̀ ni wípé Ọlọ́run fẹ́ ká ṣọ̀kan náà ni kò sí nǹkan kan Ọlọ́run fẹ́ aṣọ̀kan náà ni ó wá ní onílàákàyè ṣé onílàákàyè sí làlùkùránì ṣe ń bá wí onílàákàyè làlùkùránì ń bá wí wala yazaluna mukhtalifina ayé
yakhtalifuna fi at-taba'i tabi'a wa ni ikhtilafu alsinatikum ikhtilafu tọ́lọ́run bá wí nìyẹn ikhtilafu alwanikum ahọ́n yín ó máa yàtọ̀ tabi'a yín ìṣe yín nature oníkálùkù wa yóò máa yàtọ̀ so ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ tí àwọn àfáà sọ ọwà ní illa man rahima rabbuka ìtumọ̀ ní pé illa man rahima rabbuka yafhamu dilalata hadhihi al-aya òun ni ó gbọ́n tí Ọlọ́run bá tí ó pàṣẹ sí ibẹ̀ kí ọlọ́mọṣàbá san àwọn stars ní ẹ̀san olóore ọlànàbì ní ọ̀dọ̀ Ọlọ́run ẹ fa ọ̀rọ̀ náà gùn ó sì yanjú ẹ jẹ́ kí a lọ síbi mẹ́wàrú ẹlẹ́kejì nítorí àsìkò tí kò bá wa ṣe ọ̀rẹ́ òun náà ní pé al-wahda ìṣọ̀kan àwa mùsùlùmí kayfa alajati sunnatun nabawiyyatu sharifa báwo ni ó ti rí lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam imma aqwaluhu bóyá nú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó sọ aw af'aluhu àbí àwọn iṣẹ́ ànábì tó ṣe aw takriratuhu àbáwọn èyí tí wọ́n ṣe lójú rẹ̀ tánàbí ṣe sọ pé bẹ́ẹ̀ ti ṣe yìí o bẹ́ẹ̀ ni ó rí lóòótọ́ ayakumullah falyatafaddal mashkura kọ́lọ́mọ́ṣàbá san ní ẹ̀san lóore. Ayakumullah gẹ́gẹ́ bí a ṣe ti síwájú lẹ́ẹ̀kan ìpè ọ̀rọ̀ ìṣọ̀kan mùsùlùmí ó wà nínú àṣẹ gbòógì tí mùsùlùmí gbọdọ̀ máa lò tí mùsùlùmí bá yapa rẹ̀ tó bá lòdì sí ìjìyà ńláńlá ń bẹ fún níwájú Olúwa tó bá dijọ́ alkiyama. Ìṣọ̀kan mùsùlùmí lágbàáyé Ànábì sallallahu alayhi wa sallam ó ṣe wá lójú kòkòrò tó pọ̀ lérí ó bá wa sọ̀rọ̀ lérí ẹ̀ lọ́nà tó pọ̀ nínú hadithi rẹ̀ nínú àsọ́ọ̀lẹ̀ rẹ̀ nínú ìṣesí rẹ̀ nígbà tó ẹ́ pé àṣẹ tí Kùránì náà pa ni láwọn àyè tó pọ̀ káàkiri tó sì ní í ṣe pẹ̀lú ìgbáyégbádùn wa à ń bọ̀ wá sọ bó ni Ànábì sallallahu alayhi wa sallam ó ṣe dá wa lẹ́kọ̀ọ́ lérí ẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí tìsíwájú òun ni pé nígbà tá a sọ lẹ́ẹ̀kan pé Olúwa jẹ́ àmọ̀ pé wala tanaza'u fatafshalu ẹ má fa ọ̀rọ̀ mọ́ra yín lọ́wọ́ ẹ má ṣe para yín fatafshalu kí ẹ má bàa fèèlì kí ẹ má bàa fìdí rẹ̀ ni a sọ wípé súnà Ọlọ́run kà ó níyà rẹ̀ ọjọ́ kèfèrí o tẹnu yẹn bá ilé kò ẹ darí ayé ẹ lè má rí ìjọba ọ̀run ẹ lè má darí àkìyàmọ̀ kẹjì àwọn àjọ Ọlọ́run àmọ́ láyé yìí èyí lẹ́jà ṣáájú tẹnu yẹn bá ti kù ẹ wo Amẹ́ríkà kí la Amẹ́ríkà nínú source of power wọn tí wọ́n fi ń darí ayé òun ní pé diversity àwọn èèyàn tí ò jọra wọn ẹ wo kọ́tẹ́ńjẹ́ United States of America US United States of America wọ́n unite ìran tí ò jọra dúdú ń bẹ nú wọn funfun ń bẹ nú wọn pípọ́n ń bẹ nú wọn àwọn tó ẹ́ pé ilẹ̀ wọn Áfíríkà ni wọ́n ń bẹ ń bẹ táwọn náà kópa nínú ìdàgbàsókè ìlú Amẹ́ríkà bó ti di bí wọ́n ṣe di giant lénìí wọ́n lè yọwọ́ dúdú sẹ́yìn inú tó sọ wọ́n di wọ́n ti dà àwọn dúdú ní ipa pàtàkì tí wọ́n kó àwọn táwọn láti Indian continent àwọn náà nípa pàtàkì tí wọ́n kó nínú àṣeyọrí Amẹ́ríkà t'Amẹ́ríkà ò lè sọ pé tí wọ́n bá wò nínú àṣeyọrí àwọn bẹ́ẹ̀ lọ kódà Lárúbáwá nípa mẹ́ nínú àwọn tí gbogbo wọn dáadáa tán da talent papọ̀ tí wọ́n fi sọ gbogbo àwọn tán bá ti ń jọ ṣàṣepọ̀ láyé wọn mọ̀ ṣàṣeyọrí diversity tí ń bẹ Nàìjíríà tá ìrànwọ́ ọ̀jọ́ra ìdíwọ́ ọ̀jọ́ra kò tó yìí tí ń bẹ l'Amẹ́ríkà bó wọ́n ṣe manage tiwọn táàrí tiwa manage l'Áfíríkà asọ̀rọ̀ tayé nù ká tó wá sọ tinú ẹ̀sìn tí èèyàn bá ń rí differences manage tẹ́ ìríra yín kójọ tẹ́ ìríra yín bá ṣọ̀rẹ́ ẹ mọ̀ darí ẹ sì mọ̀ ṣàṣeyọrí súnà Ọlọ́run ọba ni nínú ayé kò mọ́ mo jẹ́ mùsùlùmí kò mọ́ mo jẹ́ kèfèrí tí mùsùlùmí ọba ṣàtẹ̀ ẹ̀ bá jọ ṣàṣepọ̀ tẹ́ ẹ̀ bá jọ rẹ́ pẹ̀lú ara yín ẹ fèèlì láyé kódò tún súnmọ́ kẹ́ fèèlì tó bá dijọ́ àkìyàmọ̀ so ìyẹn láti gbọ́dọ̀ rí kánẹ́bí náà sàlámù sọ̀rọ̀ lè lérí tó tóbi ni ànẹ́bí wa sọ tọ́pọ̀ lé lérí gan-an àsìkò ràn wá lọ́wọ́ mọ́ àmì ìjà mú mélòó kan kékeré ń bẹ̀ ànẹ́bí sàlámù nínú hadith ìjà Abu Darda àgbà oní sami'tu Rasulullah sallallahu alaihi wasallam yaqulu onímọ̀ min thalathatin kò gbúdọ̀ sí èèyàn mẹ́ta kan àbí jù ẹ lọ fi qaryatin tẹ bára nínú ìlú kan wala badwin abẹ́ wà nínú oko kan la tuqamu fihimu salat tó wá jẹ́ sí pé kìí kírun
illa qad istahwaza alayhim shaytan àfi kó jẹ́ pé ṣètánì ti gba control lọ́wọ́ yín. Fa alaykum bil jama'a Ànábì yẹn dún ní jama'a fa innama ya'kulu dhi'bu ya'kulu dhi'bu min al-ghanam al-qasiya kí ìkòkò tí ó bá jẹ ìkan nínú àwọn àgùntàn tó bá takété sáwọn àgùntàn ẹgbẹ́ rẹ̀ ní ti máa jẹ àgùntàn tó bá pọ̀ tí gbogbo wọn bá lọ ń jẹ mọ́ ẹ̀rú wọn lè dẹ́rù bà kòkò tí kòkò gun ní mọ́ bó lòun ṣe àtàkì àmọ́ tí kòkò ó bá kan múnú ajé yìí tí ó fà sẹ́yìn tó bẹ́sẹ̀ sẹ́yìn táwọn àgùntàn yòókù lọ tóun lọ takété Ànábì sallam lọ sọ bẹ́ẹ̀ mùsùlùmí tó dá tiẹ̀ sí tó takété tó ní àwọn mọ́ṣáláṣí àwọn bídíà nílé ìmọ̀ ìlú kírun bẹ́ẹ̀ tí wọ́n lọ dáhùn kí nítorí bẹ́ẹ̀ àbí kò bá jẹ̀ mọ́ ń lọ dá tiẹ̀ kí lẹ́yìn nítorí bẹ́ẹ̀ àbí wọ́n ti torí ẹ̀ dá mọ́ṣáláṣí ọ̀tẹ̀ kan lẹ̀ nítorí pé àwọn ọ̀fẹ́ bá wọn kan ṣe wọ́n máa ń ṣe zikiri lẹ́yìn tán bá sálámà irú àwọn àgùntàn tí kòkó máa jẹ ni àwọn tí wọ́n ń fọ́ sáfù mùsùlùmí sí méjì. Ànábì sallallahu alaihi wasallam nù hadith mi náà tó ní ó ní man atakum gbogbo ẹnikẹ́ni tó bá dìde àbí tó dé láàrin yín wa amrukum jami'a tẹnu yín sì kò tí gbogbo yín ṣọ̀kan náà ayé mujtama'un alayhi tẹ lẹ́ni tẹ gbà fún tẹ fi ṣaṣáájú tó ń wá dé yuridu an yashqa asakum tó fẹ́ fọ́ yín sọ́tọ̀ọ̀tọ̀ tí ń sọ pé ṣàwá gbọ́ ní sí lágbádá lórí kí gbogbo máa tẹ̀ àwọn yufarriqa jama'atakum àbótí ẹ̀gbá ideology kan wá tó fẹ́ fi sọ yín dọ̀tọ̀ọ̀tọ̀ Ànábì ní faqtuluhu ẹ má hesitate láti pa ọ́ ẹ má hesitate láti tètè yanjú ẹ̀ àṣẹ yìí ẹni jọba rẹ yóò gbà ó lè létí kan pa báwo àfi kẹ́ ẹ pa àtẹ gbogbo yín ọba fẹ́ para yín dánwò àfi kẹ́ ẹ tètè pa òun kẹ́ ẹ yọ kú torí gbogbo yín ti gbọ́ra yín yé lérí ibi tẹ́ wà ẹ̀ ń gbégbé àlàáfíà tóun bá ti dé tó bá ti fẹ́ wí míì tí ó da sáfù yẹn rú omi ẹ̀sìn tó ti tòrò ó fẹ́ dàrú ẹ tètè fà á yọ kúrò láàrin yín if not gbogbo yín pátápátá ní ó poison mind yín pẹ̀lú new ideology tó gbé yẹn iye gbogbo yín sì lẹ́ padà para yín láti lè save life gbogbo yín àbí kẹ́ tètè pa wọn kẹ́ tètè mú kúrò ẹbí ìgbà pé a bá wo kéékèèké tá a máa wo fíìmù ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá ti jẹ nìkan báyìí tó bá ti ṣe kíní báyìí òun ni ẹ tètè mú kúrò ẹ má ti torí bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó òun náà di ọ̀rọ̀ tá bá ti wá di ọ̀rọ̀ yọ padà jẹ èyí náà tó yọ padà kú àbí kẹ́ tètè yọ kúrò ní àárín níbẹ̀ ní ẹ̀yìn hadithi Ànábì sallallahu alaihi wasallam nínú hadithi mi ò ní yadullahi ma'al jama'a Imam Tirmidhi ló gbà wá àwọn ìta dákọ̀ tá ń dákọ̀ ṣáájú náà àwọn hadithi tó lálàáfíà ni wọn ò ní yadullahi ma'al jama'a ìkúnlẹ́yìn Ọlọ́run ìkúnlọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àwọn jàmáà ní ìmọ̀ wà pẹ̀lú àwọn tó bá ṣẹra wọn lóṣooṣù ọwọ́ tí wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ yẹn ní kété ẹbí ilé lọ lọ́tọ̀ọ̀tọ̀ Olúwa yọra lára gbogbo yín kò sálàbà ṣe Ọlọ́run mọ́ lára yín tẹ́lẹ̀ ti pín yẹlẹyẹlẹ àwọn tẹ́ bá ti di papọ̀ tẹ́ ń pé afẹ́ṣẹ̀sìn Ọlọ́run gbogbo yín dẹ̀ kóra yín jọ ẹgbọ́ra yín ìkúnlẹ́yìn Ọlọ́run máa wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nínú hadith mi tí Hudhayfa tó gbà wá wọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ pé man faraqa al-jama'ata ẹni bá yapa sí jama mùsùlùmí tó ṣe tiẹ̀ lọ́tọ̀ wastadalla al-imarata tọ́ka nǹkan pàṣẹ mùsùlùmí àwọn aláṣẹ mùsùlùmí tọ́ka wọn kan ní yẹpẹrẹ tó yẹpẹrẹ wọn laqiya Allaha wala hujjata lahu 'inda Allah yóò bọ́lọ̀ pàdé láì ní àwíjàre tí ó fọlọ́. Ànábì sallallahu alaihi wasallam nù hadith mi ó tún ní ayyuma rajulin gbogbo ẹnikẹ́ni kharaja tó bá jáde yufarriqu bayna ummati tí ń sọ àlùmọ́ Ànábì dọ̀tọ̀ọ̀tọ̀ fadribu unuqahu tó bá fẹ́ fọ́ sáfù yín ṣe pé ìdájọ́ tó lé ní bẹ lérí ẹni tó bá fọ́ sáfù mùsùlùmí. Ànábì sallam ò fọ̀rọ̀ kájọ ṣọ̀kan kò fi ṣeré o kájọ wà papọ̀ kájọ ṣọ̀kan kí gbogbo sáfù wá jẹ́yọ kan Ànábì sallam ò fi ṣeré ẹni tó bá fẹ́ fọ́ sáfù yẹn Ànábì sallam ní ẹ tètè yanjú ẹ̀ in tó bá ní ìdájọ́ tó le tó báyìí nínú ìsìlámù àṣẹ òun yìí ṣàṣẹ kékeré àṣẹ tẹ́ gbọ́dọ̀ mọ tẹnumọ́ ráwọn yẹn létí ẹ̀ ní gbogbo àná kì í ṣe ìtẹ́nìkan máa sọ pé àwọn ìkọ́ á ní wọ́n máa sọ̀rọ̀ ṣọ̀kan gbogbo ìgbà Ànábì sallam náà sọ̀rọ̀ ṣọ̀kan ní pé ẹni tó bá fẹ́ fọ́ sáfù mùsùlùmí fún ọpa kò jẹ́ bó ti jẹ́ àdìsí Ànábì sallam pọ̀ lérí rẹ̀ tábà tún fi kankan Ànábì ní al-mu'minu lil-mu'mini kal-bunyan àwọn mùmìnì láàrin ara wọn dàbí ilé ni yashuddu ba'duhu ba'dan tí ilé ó máa dira wọn mú àbí tẹ́ bá kọ́lé ṣé ẹ̀yin rẹ̀ ni tí ń kọ́lé tí wọ́n á fi
blọ́ọ̀kù yóò wá tó láì ní máa fi sìmẹ́ǹtì tí ó di ó dira wọn mú sí láàrin àbí gẹ́gẹ́ bí sìmẹ́ǹtì tí ó di ó dira wọn mú sí láàrin tẹ́bí lẹ́bàá kan lóyún tó blọ́ọ̀kù láì ilé òun yóò wálẹ̀ yẹ̀ṣubù bàdúkù bàdàn blọ́ọ̀kù tẹ̀rígun lọ́hùn ó ní ìrànlọ́wọ́ tí ń ṣe fún blọ́ọ̀kù orígun kejì fàṣàbákà bẹ́ẹ̀ náà sọ bí ànábì wá sọ̀rọ̀ tó tún wá demonstrate ẹ̀ wá sọ wọ́n báyìí pé báwọn mùsùlùmí ṣe máa rí ni wọ́n ṣe máa rí ni wọ́n dira wọn mú báyìí ni wọ́n ní lọ lọ́tọ̀ọ̀tọ̀ ànábì tún ní mathalul mu'minina fi tawaddihim wa tarahumihim àpèjúwe àwọn mùsùlùmí níbi ìfẹ́ràn ara wọn níbi ìjọsìn papọ̀ ọmọ ẹ̀yà àti ìfi ìkẹ́hànra wọn wa ta'atufihim àti bára wọn kẹ́dùn níbi tábìlì bá ṣe nìkan kẹ́nìkejì ọba kẹ́dùn àpèjúwe wọn ní pé mathalul jasadil wahid wọn dàbí bọ́dì kan péré ni alladhi idha ishtaka minhu 'udwun èyí tó yẹ sí pé tí eríkè kan nínú ara yẹn bá ń kérora owó múyàn àkàndánmú lọ́wọ́ lápèjúwe tada'a lahu sa'irul jasadi bis-sahri wal-humma gbogbo ara gbogbo eríkèríkè ara yòókù ẹni ọmọ bá kérora orí ọmọ fún ẹni tákàndán bá mú orí ń bá ọwọ́ ń bá kérora nù ara rẹ̀ ọmọ gbóná lápapọ̀ gbogbo ara ń bá kérora bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ṣe gbọdọ̀ yìí sálàfí ni ń wá nìkan máa dójú tì kínú rẹ̀ máa dùn súfì ni ìní kórì jákulẹ̀ kọ́ máa wá yọ̀ kó ṣe bó soríire kẹ́ máa fi kú yọ̀yàn kẹ́ máa fà ìlú lọ́wọ́ yọ̀yàn àbí gbogbo nǹkan bẹ́ẹ̀ tá a sọra wa dà lénìí kò yí sí ìlànà nàbì sallallahu alaihi wasallam kò sínú súnà nàbì ẹni tí ó bá sì rí gbogbo àṣẹ yìí lò kò tí ì dá ní súnà kì í dún súnà ẹni tí ó bá rí gbogbo nítorí inú súnà gbogbo àṣẹ yìí wà mùsùlùmí sáfù mùsùlùmí tọwọ́ rẹ̀ fọ́ ọwá ní wọlá lù súnà èyí súnà wọlọ wá ṣe ò tí ì jọ ànábì sallallahu alaihi wasallam àwọn àṣẹ wọ̀nyí lámújáde láti mú àdísì ànábì ojú báyìí lọ àmọ́ torí àsìkò ọlọ́mọṣẹ́ àjẹrọ̀ wà lọ́rùn tí. amina 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 ya rabbal alamin àdúrà tí ẹ fẹ́ parí rẹ̀ òun náà ní odidi ọlọ́mọṣẹ́ àjẹrọ̀ wà lọ́rùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kódà nínú àwọn tí wọ́n wò wá ẹ bá pe ẹlòmíín náà pé kó bọ́ta kóun náà wá sọ̀rọ̀ nípa ìṣọ̀kan ọmọ àyà Kùránì lóòótọ́ ọmọ àdìsí ànábì tó tú kódà gbogbo àdìsí yìí ó àhátọ̀ rẹ̀ àmọ́ ó kù bí practice so ṣé ó lè ṣe é tó bá dásìkò náà tí ò ní máa rí àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọ̀tá rẹ̀ ọlọ́mọṣàbà sàn yín ní ẹ̀san sunnatun aqwaliyya wọn ni ẹ bá wa lọ́bẹ̀ yẹn so èyí tí ànábì practice èmi ò lọ́bẹ̀ ni wọn náà ní tí ànábì sallallahu alaihi wasallam tí ó kọ́kọ́ ṣe nígbà tí ó dé ìlú Madina ànábì sọ lọ́rọ̀ ó tún wá ṣe kí wọ́n lè mọ̀ ṣe bá ànábì sallallahu alaihi wasallam ó ṣe at-ta'akhi bayna al-muslimin kama sọ pé bayna al-ansar wal muhajirina fa hasiba bal bayna al-muslimina ajma'ihim gbogbo láàrin mùsùlùmí pátápátá ànábì fi wọ́n ṣọmọ ìyá ara wọn àmọ́ kó lè jẹ́ in tí a mọ̀ rí ká tá a sì mọ̀ rí dìmú Jafar bùnà Abi Talib ànábì sọmọ Muaz bùnà Jabal pé ọya ìwọ wà pẹ̀lú rẹ̀ Hamza bùnà Hamza ọmọ ìyá rẹ̀ ó mú òun papọ̀ mọ́ Zaid bùnà Haritha so Abubakar pẹ̀lú Kharija Umar bùnà Khattab àtọwọn àti Utban bùnà Malik so bó ti bá nàbí ti ṣe títí tó fẹ́ lọ nìyẹn Abdurrahman bùnà Auf òun pẹ̀lú Saad bùnà Rabi' kí lè nàbí fẹ́ fàyọ́ bí gbogbo kìíní ìpé kẹ́ ẹ lè rí pa ṣe ìṣọmọ ìyá tánàbí sì ṣe láàrin wọn jọ náà gọmọgé títí gbogbo wọn fi lọ kódà wọn ń jogún ara wọn kó tó di pé àyà wa sọ̀kalẹ̀ tó wà ní Suratul Nisa àyà 33 so tí Ọlọ́run bá fi yanjú ẹ pé àwọn tán bá jẹ́ àwọn fámìlì yìí àwọn ni ẹ máa fún lógún gẹ́gẹ́ bí tí Abdullahi ibn Abbas tí ó sọ tí Imamu Bukhari ó gbà wá àwa mọ̀tàwá mùsùlùmí tò ní bá ibi tá a ti wá rí tó fi dé pé eléyìí lálùsùnà eléyìí ní gbá eléyìí ní tọ̀hún tá a fẹ́ tẹ̀léra wa mọ́ tó sì jọ pé ibi tá à ń dájú kọ látòrí ànábì sallallahu alaihi wasallam ibi tá à ń dájú kọ yí padà dì sìn gẹ́gẹ́ bí tí ẹ sọ lẹ́ẹ̀kan ìyàwó wa ò yàtọ̀ Ramadan náà ni ẹ̀sìn wa ò yàtọ̀ ẹ̀yọ̀kan yẹn náà ni so àwọn tí wọ́n ká sọ pé àwọn mustashirikun àbáwọn ẹlẹ́sìn míì fájúrù yẹn làwọn ń wá láti lè tẹ̀sẹ̀ bọ̀
ibẹ̀ ni wọ́n ṣe Yorùbá náà ní bí ògiri ò bá lanu aláǹgbá kan wọ́n ní kò ní wọbẹ̀. Lawrence Brown alihamdulilayi bó tiẹ̀ padà gba ìsìláàmù nínú àwọn mustashrik tí wọ́n sì lágbára gidi gan ni ó kọ àwọn ìwé lọ́pọ̀lọpọ̀. Òun rí kíní kan nǹkan ńláńlá tí ń dí àwọn èèyàn àwọn ẹlẹ́sìn míì lọ́wọ́ àbí tí ń dí missionary àwọn ẹlẹ́sìn míì lọ́wọ́ láti lè kó àwọn ọmọ mùsùlùmí. Ó rí i pé pírọ́blẹ́mù kan táwọn ní àwọn ní àlùwádà ìṣọ̀kan pé tán bá ń ṣọ̀kan àwọn ò ní rí wọn mú. Ó ní ìzà táàdà al-muslimuna fi imburaturiyatin arabiyya tí mùsùlùmí bá dira wọn mú tí wọ́n fi lárúbáwá tí wọ́n fi ṣolórí bóyá Saudiya ní o bóyá Qatar ní o bóyá Kuwait ní o gbogbo tó bá lè kó jẹ́ lárúbáwá kan inú àwọn ìlú yìí so tá a wá fi ṣolórí tí gbogbo wa wá ń tẹ̀lé olórí ìsìláàmù àbí ká sọ pé ibi tí ìlú ìsìláàmù ní tí gbogbo wa darúkọ tá a dájú kọ. Ó ní amkana an yusbihu la'natan 'ala al-'alam. Ó ní tí ìsìláàmù bá fi lè ṣe bẹ́ẹ̀ ó ti di pé wọ́n di wàhálà fún gbogbo àgbáyé nìyẹn. Wọ́n di wàhálà fún gbogbo ayé nítorí pé wọ́n ha gbogbo àti Amẹ́ríkà ní àti London ní o àti France ní o Russia àwọn lọ́rùn lánà wọn ni tó háyàn lọ́rùn téèyàn orí gbé mi kò sì jáde òun ní jẹ́ lánà wọ́n hátọ̀rà ní wọ́n sì di problem. Aw amkana an yusbihu aidan ni'matan ala nafsihi. Ó ní tó bá wá rí bẹ́ẹ̀ bó ṣe ń di problem fáyé bẹ́ẹ̀ ni wọ́n wá jẹ́kẹ̀ fúnra wọn nígbà tí wọ́n bá rí tọ́mọ yìí tí mùsùlùmí bá ń rí ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá tí ò lọ fara ti kèfèrí. So amma idha baqa mutafarriqin àmọ́ tó bá yẹ pé lè lọ lọ́tọ̀ tí kan sọ pé alùsùnà làwa alùjàmá làwa àwọn ìwánù làwa tẹ́lẹ̀ yìí èso fi làwa àní bá wọn ṣe ẹ̀kíní kan so tán lọ lọ́tọ̀ọ̀tọ̀ fa innahum yadalluna hina'izin bila ta'athirin wala quwwa. Wọ́n ní lágbára kankan mọ́ nítorí pé ibo lágbára wa wà ibi ká ṣọ̀kan ẹ̀ ibi kí àwa mùsùlùmí ká ṣọ̀kan ibẹ̀ lágbára wa wà. Tá a bá ti wá yọ kó nú ọ̀rọ̀ wa tá a bá ti parẹ́ kó nú dictionary wa tá a yọ ìṣọ̀kan tá a yọ níbi iṣẹ́ ai ló bẹ̀rẹ̀ rẹ̀ ìṣọ̀kan tá a lọ yọ kó níbi ai níbi dictionary wa ìyà tí a jẹ yóò ju ìyà àwọn alifábẹ́ẹ̀tì tí ó kù lọ. Ọlọ́mọṣàbá wa san yín ní ẹ̀san olórí. Bàbá wa Mustapha sì báyìí òun lọ sọ nínú al-mustashriqun ma lahum wa ma alayhim ẹni ohun tíra rẹ̀ fún ẹni tí bá ń wá kíní ní orí rẹ̀. Tó bí ó ti rí nìyẹn kí a ṣọ̀kan. Èyí tí ó jẹ́ mihiwaru ẹlẹ́kẹ̀ẹ́ta tí ó ṣe pé òun ni a fi kó gbogbo ẹ̀ ní a fi kó lẹ̀. Àmọ́ kí n tó máa lọ ìbéèrè tí ó wà nínú ṣáàtì mẹ́ àwọn ọmọ ìyá wa ti ń béèrè wípé prógámù yìí kí ló dé tá a sọ di Saturday a ti ṣàlàyé ní ìbẹ̀rẹ̀ kí a tó máa lọ wípé Sunday ní lóòótọ́ àmọ́ gbogbo nǹkan ní bí ẹyẹ bá ti fò òun là á ṣe sọ̀kò rẹ̀ bí tòní ti sọ̀kò bó ti fò òun ni a fi sọ̀kò rẹ̀ nítorí ààyè tí ò sí fún wa àtàwọn prógámù míì tí ó tún ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tiwa bí àti lọ́dọ̀ àwọn stars ló jẹ́ àgbè sí Saturday ló sì já sí pé a ti post kíní sí orí platform wa láti àná so látàná láti post síbẹ̀ fún gbogbo ẹni tí yóò bá máa rí so kí ọlọ́mọṣàbá wa san yín ní ẹ̀san olóore. Tó ọ̀rọ̀ ṣọ̀kan tí à ń sọ látẹ̀kàn yìí kí ni àǹfààní tí ń bẹ́ẹ̀ òun ni tí ó kù tí a fẹ́ sọ fa'idatul wahda wa madarratuha kí ni àǹfààní tá a fẹ́ mú bẹ́ẹ̀ kí ni tá a fẹ́ kán jẹ níjó tiẹ̀ láǹfààní tá a wà wò pé òkè àǹfààní tí tá a bá ṣọ̀kan àǹfààní tá a fẹ́ rí bẹ́ẹ̀ ni àbí tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ náà tí òun náà láǹfààní àbí nira lóní jazakumullahu khairan. Nínú jazakumullahu khairan Ọlọ́run bá san yín lẹ́san lórí o Ọlọ́run bá dúpẹ́ fún yín àwọn àǹfààní tẹ́ tú fún wa látọ̀dọ̀ Sheikh Mustapha Siban tí ojú táwọn tí èsì mùsùlùmí fi ń wò wá pé n ti ń bẹ lọ́wọ́ àwọn pípù yìí tán bí ilé gbọ́ra wọn yí ká yìí wọ́n pàṣẹ ayé bẹ́ẹ̀ ni wọ́n ti ń fojú bẹ́ẹ̀ wò wá tipẹ́tipẹ́ láti ojú ayé Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti mọ̀ pé táwọn ilé ìbá ti gbọ́ra wọn yí wọ́n mọ̀ pé source of strength wa weapon ńláńlá tán gbà lọ́wọ́ wa wọn náà ní pé ìṣọ̀kan wọ́n mọ̀ pé bọ́wọ́ wa bí ilé tẹ̀ kódà àwọn kan fura sí wọn àwọn kan fura sáwọn tí èsì mùsùlùmí tí wọ́n ń pè mustashriqun orientalist
tí wọ́n ń ṣe hídímà àwọn tírà wa. Àwọn ìwé kan bẹ tó jẹ́ àwọn ìwé heritage wa, tùrọ́ọ̀sù wa ni ìwé tó ti pẹ́ tí ò sí ń ta mọ́, kò rọrùn mọ́. Ìmí ń bẹ tí éjì rẹ̀ ti lé ní 1000, éjì míì ti lé ní 1200 years ago. Tó yẹ sí pé àwọn ìwé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Islam táwọn àyímọ̀ kan kọ tó yẹ sí pé ó wà ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ti padà parẹ́ for some reasons. Bí à ń kógun jà wọn ìlú mùsùlùmí, wọn kò tírà wa, wọn kò lọ lú wọn. Àwọn tírà yẹn tá a bá ń ka àwọn tírà kan lọ, àwọn àfáà yẹn máa sọ pé lágbájá sọ̀rọ̀ yìí ní tírà báyìí, gbogbo máa make reference sínú tírà yẹn, ọwọ́ tí wò lè tẹ tírà yẹn mọ́. Tẹ́sí pé a mọ̀ wípé kápẹ́ tírà yìí sì lè wà láyé dì sí ni, Ọlọ́run ló mọ déédéé ìmọ̀ tí ọba wà nú ẹ̀, Ọlọ́run ló mọ déédéé àǹfààní tí ọba kúnnú rẹ̀, kò sì sí mọ́. Gbogbo àwọn tírà ńláńlá bẹ́ẹ̀ tí ó ti sọnù tàbí gbàsárì tọ́bárí díẹ̀ kékeré wọn rí bẹ́ẹ̀ tí wọ́n tọ́bárí ti ń sọ̀dájú àwọn àdìsí ìwọ ló lálàáfíà ìwọ ni ò lálàáfíà, ìtọ́ lálàáfíà kí làgbọ́ yìí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àbá tó sì dámẹ́sí àbí tiẹ̀ ní tó dámẹ́sí àbí lẹ́nu tó bá rí. Sheikh mufassirin, sheikh al-mu'arrikhin, sheikh tún ní fil fiqh, sheikh tún ní fil hadith. Inú rẹ̀ ní tíra kódà tí Mundiri Hausa tó tẹ̀ wá lọ́wọ́ náà kò pé díẹ̀ ń bẹ̀ lọ tẹ̀ wá lọ́wọ́, wọ́n tún ṣẹ̀ṣẹ̀ rí díẹ̀ sí láìpẹ́ yìí. Láwọn àwọn tíra tó kó gbogbo àwọn òfin náà àwọn àpá àwọn fíkì tó ti ṣáájú táwọn tí mọ́sí àbí wọ́n padà parẹ́, àwọn tíra wọ̀nyí kó sínú. Àpèjúwe rẹ̀ ní Jami'ul Ahkami Qadi Ismail al-Maliki. Òun làwọn Imamu Qurtubi táwọn náà fi kọjá Jami'ul Ahkami ní Abubakar ibn Abi láwọn náà kọjá Jami'ul Ahkami. Ọlọ́run ló mọ iye àǹfààní tó ti sọ̀rọ̀ mọ́ wa lọ́nà àwọn tíra. Àwọn West wá ń rí wọn torí mi ọ̀dọ̀ wọn lọ́wà, àwọn wá ń gbé wọn jáde. Àwọn kan wá ń fura sí wọn pé ṣe pé àníyàn tó fi ń gbé jáde ní pé láti lè fún wa ká, nítorí àwọn differences tí ń bẹ láàrin àwọn mùsùlùmí tàná tí dodo mùsùlùmí tó padà ń délé tàti gbàgbé ìgbé àwọn tíra yẹn jáde ó tún iye differences yẹn padà, tí wọ́n dàbí rà pé wọ́n ìpípù ìjọ kọ̀ọ̀kan pẹ̀lú weapon tuntun ní ká mọ̀tẹ́ẹ̀kì ṣèrí ẹja lọ́ba yẹn kó tíra àwọn ẹni àná yín wá tí ò sí lọ́wọ́ yín wọ́n indirectly impact sínú division wa àti diversity wa, ó tún ń jẹ́ kó máa jẹ́dọ̀ sí ju tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ. Ó lójú táwọn tí ì ṣe mùsùlùmí fi ń wo àbíká tí ń bọ̀ nìkan pé tábí ilé ṣọ̀kan tábí ilé gbọ́ra wa yé, wọ́n mọ̀ pé agbára ń bẹ́ẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí ìbéèrè tí mo fi yẹn jẹ́rìí ọ̀rọ̀ tó lò tú wá sọ, ìbéèrè tá a béèrè gbẹ̀yìn pa àwọn àǹfààní tí ń bẹ ń bí ká ṣọ̀kan. Gbogbo ńlá káì náà ló máa ń fààní kí wọ́n ṣọ̀kan. Ta ní òbí mọ tí ó fẹ́ káwọn wọn ṣọ̀tá ara tọrọ mọ orí tí ń bẹ ń bí kí ọjọ́ kan wọ́n ní pé nínú ẹni tahqiqul adala tá a bá ṣọ̀kan kálukú ó live nínú justice, kálukú ó live nínú déédéé. Ṣé ẹ mọ̀ pé ńgbà míì ìyẹn máa fẹ́ rò pé àwọn ìdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ secular country ní Nàìjíríà, torí tó bá jẹ́ sí pé ọwọ́ àwọn tọ̀rí kọ̀ ní ìdarí Nàìjíríà wà, Sàláfì rògbò wọn mọ̀ sún wọn láàyè owó bàbá wa kò ní dáa fún ẹ tí mọ́lé. Àwọn náà wọ́n pé kò ní ìsì báyìí nígbà lágbájá abẹ́ èsì ọ̀rọ̀ gbogbo èsì ọ̀rọ̀ yẹn ọ̀hún wẹ̀wọ̀n lẹ́ẹ̀kan láti rí stúdíò tó ti ń rìkọ́dù ẹ̀ ló ti máa lọ nú ẹ̀wọ̀n, wọ́n sì fi tebúlù wọn ẹ̀wọ̀n fún ọ tebúlù wọn bí wọn ẹ̀wọ̀n fún ọ. Ògúnṣẹ́ Ibrahim Niyas wọ́n gbàgbé rẹ̀ sẹ́wọ̀n pápátá ni torí pé bá rí kàrẹ́ tí ètò jẹ́ secular country lójú òfin ìkó wọn sọ iṣẹ́ ní báwọn bẹ́ẹ̀ wá ní pé tó bá ti jẹ́ ìjọba ẹ̀ sí bá bẹ lọ́wọ́ Sàláfì náà wọ́n ti bẹ́ dúdú àyè rí dànù wọ́n ní káwọn èèyàn wọ́n ṣe wọ́n rí wọ́n sọ̀rọ̀ sí kìrìjà mẹ́rin wọ́n gbàgbé wa tẹ́ wọ́n fẹ́ tẹ̀lé wa lórí pápátá ni abẹ́rí tẹ́ mo lẹ́ni tí máa sọ ni o tí máa sọ pé òun ò rò pátì rẹ̀ dì fún kan gbé ìdarí ẹ̀sìn lé wa lọ́wọ́ torí tábí gbé iléjọ kan lọ́wọ́ yóò lò nílòkulò léjọ mi ìlòkulò ní tolerance lágbọ́yé tá a fi lè gbé power dání. Tí Sàláfì bá bọ́ sórí oyè tó bá sọ sísítẹ̀mù di Sàláfì sísítẹ̀mù ní tí ọkọ̀ọ̀kọ́ máa wà ní pé iye sàárè iṣẹ́ Usman gbogbo ẹlọ́wọ́ sàárè iṣẹ́ Adamu ẹlọ́wọ́ sàárè iṣẹ́ Kamali ẹlọ́wọ́ sàárè iṣẹ́ Tajul Adabi wọ́n ní Bẹ́lábẹ́kúta ẹlọ́nú ààfin ọba oníná
ọba jìgbà lábẹ́ta aláké ẹlọ́mọ àfihàn ẹlọ́wọ́ gbogbo sàárẹ̀ àwọn ẹlọ́wọ́ gbogbo ẹ̀ ilé ẹbọ ni ṣiṣẹ́ alímì adáhùn ìjọba wa gbé àkọ́kọ́ àjẹ́ndà kì í ṣe bá ṣe níná Nàìjíríà o yóò ní tẹ́ bá níná tẹ́ bá ń ṣẹbọ inú òkùnkùn náà lẹ́wà inú òkùnkùn náà lẹ́wà àbẹ́ẹ̀rí kẹ́ bẹ́ẹ̀ ni tíjọba ẹ̀sìn bá bọ́ sọ́wọ́ náà rí kọ̀ tó bá gbọ́n fẹ́ nìkan fún ṣé Ibrahim Niyasi tebúlù ní ìwọ̀n ẹ̀wọ̀n fún àti èrè kò sí àgbóyé kò sí understanding tó mature tàkíkù náà dá lò wá ní sí ìyá ọmọ ẹ̀jẹ̀ kálukú lọ́wọ́ ibi tó bá kó sí ẹwà àwọn tó ń gbára wọn létí níbi ọdún kan ọdún méjì sẹ́yìn àwọn tó bá jẹ́ minority tó bá jẹ́ pé ládùúgbò yín àbí nínú mọ́sálásí ní community yín àwọn sáláfí lọ́pọ̀ ń bẹ̀ wọ́n náà mọ̀ rí pé wọ́n yẹ̀yẹ́ rẹ̀ ọmọ ẹni páwọn ẹ̀tọ́ rẹ̀ wọ́n fi ń dùn tó bá yìí jáwọn tọ̀rí kọ̀ lọ́pọ̀ ń bẹ̀ ọmọ rí pé wọ́n fi ìyá rẹ̀ di ọmọ fi ọ́ ṣe yẹ̀yẹ́ gba olóko jẹ́ lọ́fẹ̀ẹ́ láì ní sẹ́ni tó bìjà rẹ̀ tá a bá lè ṣọ̀kan ni àdáàlà máa wà nínú tá a jẹ láǹfààní lérí tá a bá ṣe ọ̀kan nípa àkọ́dọ̀ wàhálà làásàn bíyà ká máa ṣe àṣọ bíyà kí kálukú ọmọ ṣe ẹlẹ́yàmẹ̀yà almunafiya ti lè takọ̀tò tí kì í jẹ́ kí ìtẹ̀síwájú kó bá ẹ̀sìn kó bá gbèsè ayé wa àárín gbogbo tí torí bí tí gbogbo wa bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ differences wa lánàá fojoojúmọ́ discuss kò ní jẹ́ àríbi discuss ìtẹ̀síwájú kí ló tún kàn ní ọ̀rọ̀ wa kódà bó ni Islam ó ṣe spread kò ní jẹ́ tọ́pìkì wa mọ́ kò ní jẹ́ tọ́pìkì wa mọ́ wọ́n bí ẹnìkan léèrè ọ̀rẹ́ wa àwọn Sàláfì ní UK ọ̀rẹ́ mi kan ló wá lóhùn bí léèrè ó lọ library kan sí mọ́sálásí kékeré kan àwọn Pakistani diaspora kan wà ní UK náà wọ́n á pa àwọn tírà kan síbẹ̀ ìpè fáfàní tó bá àwọn mọ́sálásí ṣe mọ̀ká bíbí library kékeré fún mọ́sálásí káwọn ẹ̀mọ́ ká tírà àwọn tírà àwọn ohun Sufi tán jẹ́ bíi Barlawi àtàwọn tí ó bá ń dí àwọn tírà àwọn kan bẹ́ẹ̀ lọ́ba sì lọ bẹ̀ ní bá ń lọ kó àwọn tírà yẹn fáwọn dáná sọ wọ́n tọ̀ wọ́n á ń sọ fún pé ó ṣe lọ sí library àwọn tí ìṣe mùsùlùmí kọ́ lọ kó àwọn tírà àwọn ìwé àwọn tí ìṣe mùsùlùmí tó wá jẹ́ pé tí mùsùlùmí ló gbógun tì ó ní ta ló sọ fún wọn pé mùsùlùmí gan làwọn eléyìí gẹ tó kèfèrí tó ní kó wọn mójútó yẹn gangan náà lòún bẹ̀rẹ̀ láti bí so àṣọ bí yà yẹn ò ní jẹ́ àríbi tẹ̀síwájú torí pé a mọ̀ ríra wa ní ọ̀tá nínú èrè tá àjẹta bá lè ṣọ̀kan ni pé tahsinu sum'ati al-Islam àárò kọ Islam tó ṣe níbi à ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ yẹ obi tá a sọ Islam lẹ́nu dé tó a jẹ́ pé mùsùlùmí méjì ò lè bẹ́ẹ̀ gbé papọ̀ láì ní differences tí differences wọn sì ní normal ní kí wọn ní difference à ń bọ̀ wá sọ ọ́ normal ní kí wọn ní difference àdámọ̀ wa ni a lè jọ kódà bẹ́ẹ̀ jẹ́jẹ́ táìkàn kálukú ní mo yò látò ẹ̀ kálukú ní tọ́gbọ̀n ti ẹ̀ pé ibi tí mo fi sí ni ibi tí mo fi sí ni ọpọlọ wo dẹ̀ tún dọ́gba ní táàmù fi ríran ọmọ ìjọra wọn lọ àtúnjú ayé Ànábì sallallahu alaihi wasallam òfin àwọn sàbí ìjọra wọn lójú ayé Ànábì sallallahu alaihi wasallam so yẹn lè unify gbogbo làákàyè àmọ́ bó la ṣe manage ẹ̀ gẹ́gẹ́ ní issue bó la ṣe manage differences tá a bá ti wá rí manage ààbò kọ Islam jẹ́ lọ́dọ̀ ẹni tí tá a bá dẹ̀ ba image Islam jẹ́ táwọn èèyàn bá dà àwọn ẹ̀jẹ̀ bímọ torí wọn mọ̀ ẹni pé wọn ò gbọ́ra wọn yé gan ṣé bá ṣe mọ ìjà ní tèmi náà bá jọyìn ẹ̀sìn wọn kò rí bẹ́ẹ̀ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam nínú àǹfààní tá a jẹ tọ́ra àǹfààní tá a jẹ níbi káàkiri kì í ṣe díẹ̀ àwọn bàbá máa dá wákà kan pé ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o oríire ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o ìlọsíwájú ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o ìdùnnú ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o oríire ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o ẹ jẹ́ ká ṣàṣepọ̀ oríire ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o ìlọsíwájú ń bẹ níbẹ̀ rẹpẹtẹ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o. nínú àǹfààní tá a jẹ ń bẹ ní pé wúdú risalati Islam wa ma'alimihi li ghairi muslimin àwọn tí ì ṣe mùsùlùmí wọn ò rí náà rí tí ń jẹ́ Islam gẹ́gẹ́ differences wa ti cover
tinú ẹ̀yin Islam mùsùlùmí tí èyí ṣe mùsùlùmí ó fẹ́ tiẹ̀ bọ́ síbì kan lórí Facebook ibi tó jáde ní ọjà níbi tí wọ́n ti ń sọ pé ṣé ń sábọ̀ àbí ìkọ̀kọ̀ wá mọ́ ọkọ̀kọ̀ gbọ́yàn ó tún tẹ̀síwájú ó tún jáde níbi kan tí wọ́n ti ń sọ pé kí tí wọ́n fà òkè mọ́lúdì ó tún já síbì kan káfọlá nàbì tọrọ ó tún já síbì kan ọ̀rọ̀ ṣé rọ̀ bí òun dé àdínlọ́bá ń bẹ̀ ó tún já síbì kan ní alábí ṣe ní àbí èṣe ń súnmọ́ kò tí a mọ̀ ní tí jẹ́ ṣàádàtò aláìláìlára gan kọ̀rẹ́ ní ṣàlàyé kọjá síbi péjì tó ti ń ṣàlàyé ẹ̀ torí kìí ṣe discussion ní kankan mọ́ common topic lélẹ́yìn ká máa ṣe dáadáa sóbì ká máa ṣe dáadáa sọ́mọ làkejì ká máa tọ́jú ọmọ òrukàn kò ní já lórí topic yẹn mọ́ torí kò sẹ́ni tó fẹ́ discuss yẹn kálukú fẹ́ mú hot topic kí ni ṣẹlẹ̀ lọ́wọ́ ṣé sàásù ń bẹ ní Qur'an ní tẹ́nìkan bá ti ṣàlàyé rẹ̀ ó ti tó kálukú sáfẹ́ nígbà tí ó sí tọ́pìkì kálukú ti wà bọ́ọ̀dì pẹ̀lú àwọn tọ́pìkì tí ń jẹ́ tọ́pìkì Islam gẹ́gẹ́ so ẹnìkan ṣàṣìṣe ìjẹ́ kẹ́nìkan sì tún ṣe kí ó lójútùú kí gbogbo mẹ́nu kúrò mẹ́ lòdù kálukú fẹ́ pé bò bí eṣinṣin yọ máa dàbí lójú ẹni tó fẹ́ study Islam tí ò tí mọ̀ òun máa ṣe wíwẹ́ àṣàṣù yẹn kan náà àwọn orígun Islam ní ọ̀jẹ̀ kan náà àwọn orígun Islam kan ní ọ̀rọ̀ ṣàṣù yẹn máa jẹ́ torí tí ń gbọ́ ní àsìkò yìí nìyẹn àtàwọn nǹkan míì náà tí ń bá ń gbọ́ frequently yóò máa ṣe bí àwọn orígun ẹ̀sìn wa náà nà so màálìmù Islam ló wà wá ọdẹ àmì tó bá ti dé differences wa nìkan là máa sọ gbogbo ẹlẹ́ẹ̀kẹ́ karùn-ún nínú àǹfààní àti tí ń bẹ níbi kájọ ṣe papọ̀ òun ni pé iktisabul amni fil mujtama'ati muslima àwọn àwùjọ mùsùlùmí ìfàyàbalẹ̀ máa rí ní bẹ́ẹ̀ ẹ àkùntà ní ọmọ ìjìyà àìjọsọ̀kan wa nísìn kò sẹ́ni tí ìyá rẹ̀ jẹ́ ní gbogbo wa àti gun kínní àti kejì àti kẹta gbogbo iye tá a bá pín sí kódà lẹ́nu wọn tí a sì pín sílẹ̀ Yorùbá lọ́wọ́ báyìí tọ́ra àti ìpín tó àwọn ìlú mi o àdánwò tá à ń fèsì lọ́lẹ̀ Yorùbá yìí ké tó táwọn ìlú mi wọ́n pín jù bẹ́ẹ̀ lọ ní Sudan wọ́n fojú ara wọn rí mọ̀ bó gidi ó ti di wàhálà ó ti di fìtínà tó ju tiwa lọ níbẹ̀ àwọn táwọn UK mùsùlùmí táwọn UK tẹ́sìn ò tí ì kárí má ṣe kéré mọ́ òun náà ní tí wọ́n ń fojú ara wọn rí táwọn bá láwé àtàwọn di bá ń dín fojú ara wọn rí bẹ́ẹ̀ kìí ṣe díẹ̀ Sufi sì jọ ni wọ́n àtàwọn alùpàdìsì náà lọ́wọ́ àwọn sálábì àtàwọn táwọn tiẹ̀ tún wọ́n yìí ṣe sálábì wọ́n yìí ṣe Sufi wọ́n yìí ṣe kan táwọn náà tún kọ́ àwọn afghan mùsùlùmí náà àwọn náà pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ti pín yẹlẹyẹlẹ tẹ́ bá ń jẹ gbogbo wọn tẹ́ ń wọ àwọn dìbẹ́tì wọn èèpẹ̀ ní kálukú ń bẹ̀rẹ̀ àwọn ẹsẹ̀ náà ẹ wá jẹ́ aṣọ tàwọn ilẹ̀ Lárúbáwá hadith wala haraj ó ti pọ̀ jù ó ti lágbára jù tẹ́sí tí mọ́ni bá ń bẹ lọ́kàn rẹ̀ ó inú yóò dùn ó ní rọ́kàn fi balẹ̀ kíkú ní tí wọ́n sì pè fún gbogbo wa ní táwa rí báyìí kò ní sí fọkànbalẹ̀ mọ́ kò sẹ́ni tí wọ́n ní bà ló kọjẹ́ àtàfà àgbà àtàfọ́ kò sáfà àgbà kan láyé lẹ́nìí àfà àgbà kan nílẹ̀ Islam láyé lẹ́nìí tí ò sáwọn tán bà ló kọjẹ́ nìkan kò sí ẹ bá dára àfà kan ká ló ń sànú àfà yìí púpọ̀ ẹ gúgù rẹ̀ dáadáa ẹ̀rí táwọn kan sọ pé ẹ̀ bá ti ń gbẹ́ran rẹ̀ ilẹ̀ tóun táwọn àṣeyọrí rẹ̀ tí bá ń ṣe inú ẹ̀sìn láwọn ibi tóun náà ti ń ṣàṣeyọrí àti gbogbo olùpèpè Islam pàápàá yọ láwọn kan tí ń gbẹ́ran rẹ̀ ilẹ̀ nìkan àwa nífọ̀kànbalẹ̀ mọ́ ó kọ wá ń bàjẹ́ kódà ẹlòmíì ẹ̀mí ẹlòmíì ń lọ sí ẹ̀mí ẹlòmíì ń lọ sí wọ́n para wọn láwọn òbí Ànábì sallallahu alaihi wasallam sí ní al-muslimuna tatakafa'u dima'uhum wa hum yadun 'ala man siwahum ẹ̀mí àwọn mùsùlùmí ẹ̀jẹ̀ wọn jura wọn lọ àtọmọdé wọn àtàgbà wọn àtolówó wọn àti ikú ọ̀ ni wọn wa hum yadun 'ala man siwahum ọwọ́ kan náà sì ni wọ́n láti lè ja ẹni tí ìbá sara wọn lókun tó bá fẹ́ kọjá àlàlé lò abáká kékeré kan mọ́ bí tí ń bu mùsùlùmí kan nísìn ká tó bíjà rẹ̀ kí làkídà rẹ̀ lákọ̀ọ́kọ́ béèrè Ànábì sallallahu alaihi wasallam ní látẹ́jì wọn bá àdínkù fara tí ń bá lọ tẹ́ mọ́mọ́ di kèfèrí yẹn pé ẹ má di kèfèrí oníṣe sí kèfèrí ẹ̀ ń ṣe láyé aláwọ̀ ẹ̀ ń kírun bẹ̀ ti ṣe sí kèfèrí lẹ̀ ń ṣe ìyẹ̀tẹ̀rí bù bá ń dùkún rí kọ́ bàbá ń tẹ́ mọ̀ sára yín láàkékẹ́ mọ̀ sára yín nídà ó yẹnu lẹ̀ fi ń sára yín ni tẹ́ mọ̀ lẹ́yìn ṣe járe wá tàn dì àbí àáké gẹ́gẹ́ náà ni àbí báyìí rò lẹ́nu tẹ́ fi ń kọ tíra búra yín ẹ má di aláìmoore Ọlọ́run ẹ má di aláìgbàgbọ́ tí ń bá lọ tán Ànábì sallallahu alaihi wasallam ti fura ó ti rí bá a ṣe dà tó ń bá lọ tán nínú àǹfààní tájẹ tá a bá tún sọ̀kan ní pé tẹ̀wé ọ̀nlẹ̀ àdá Islam mùsùlùmí ìjayà lájẹ fún àwọn ọ̀tá Islam gẹ́gẹ́ bá àwọn olóòtú wa ṣe kà á jáde lẹ́ẹ̀kan yẹn
pé fìtínà ńláńlá ni táwọn mùsùlùmí bá dẹyọ kan àwọn kà sí fìtínà kì í ṣe pé nítorí pé Islam kọ́ wa pé ká fìtínà wọn tá a bá dẹyọ kan wọ́n fẹ́ yàn wá jẹ ni tá bá ti wá ní kẹ́ni tẹ́ fẹ́ yàn jẹ́ ti tají tẹ́ mọ́ kí fìtínà ní fálábòsí aláwòsí ó ti gbọ́n ó ti gbọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n bá ti rí ipá ti dẹyọ kan ti mọ̀ ipá ti gbọ́n ní ṣe tọ́ọ̀chì wọn. Inna Allaha yuhibbu alladhina yuqatiluna fi sabilihi saffan ka'annahum bunyanun marsus. Olúwa lóhun nífẹ̀ẹ́ àwọn tó ń jagun sójú ọ̀nà náà kò wá ní pé wọ́n kálukú ń dógun jà láyè tí ẹ̀ kọ́ èmi ń jagun lọ́nà tèmi my own way wọ́n náà ń já tiẹ̀ máa hàn saffan wọ́n tó sáfù yẹn gẹ́gẹ́ náà láìkí ẹ̀ kí gbogbo wa kára ẹ̀ ká jọra wa kéde wa jọra wa nígbà kan tí ẹ̀ tó sáfù ka'annahum bunyanun marsus tẹ wá dàbí blọ́ọ̀kù tí ya tò lera wọn pẹ̀tẹ́ra systemize ara yín tẹ́ tó láyìn ọ̀dọ̀ lóhun tó láìkí ẹ̀ ẹni pé kájọ mọ́ wà papọ̀ kájọ mọ́ sí papọ̀ tọ́lọ́run nífẹ̀ẹ́ sí i èyí tá a fi parí ẹ̀ torí àkókò ni nínú àǹfààní tí ń bẹ níbi kájọ sí papọ̀ àǹfààní ibẹ̀ pọ̀ àlèkà tán òun ni mọ́tọ́rọ̀ dátù lè ṣètọ́ agbógun ti ṣètánì torí inú ṣètánì àwọn ọdún tó bá di táwọn lọ́tọ̀ọ̀tọ̀ Ànábì sallallahu alaihi wasallam lọ sọ pé ní tí ṣètánì ó láwọn ogun àdìsí mọ́ mùsùlùmí àtọ́ lálàáfíà ni ṣètánì láwọn ogun yóò wà ara wọn jáde Ànábì ní eré omi ló tẹ́ àlẹ́ ara ṣì rẹ̀ sí yóò wà ara gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ jáde Ànábì sallallahu alaihi wasallam ní inú àwọn ọmọọṣẹ́ ṣètánì ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí jù òun lẹni tó bá mọ nǹkan nínú àwọn ogun ṣètánì tí ṣètánì bá tún ara wọn jáde ìyọ́ máa béèrè pé kí làṣeyọrí tiẹ̀ lémi wọ́n mọ̀ fún ní rìpọ́ọ̀tù kí ni wàá àtìwù lémi kí ni wàá àtìwù kálukọ́ máa sọ fàáltù wọ́n fàáltù kádà wà kádà ìdáná máa sọ pé o ṣàṣeyọrí ọjàrí títí tẹ́nìkan fi dé tí ó sọ pé ó ní yóò sọ pé mo bá mùsùlùmí kan pàdé fàmọ́ taraktuhu hatta farraqtu bainahu wa baina imra'atihi fi bẹ́ẹ̀lẹ̀ títí tí mo fi kóhun àti ìyàwó rẹ̀ dọ̀tá ara wọn ìyàwó lásán kìí ìṣàlẹ̀ òun lápapọ̀ ń kó kàn níbi dàárín ọkọ láya ṣètánì àmọ́ bọ̀ wọn bọ̀rẹ́ bẹ̀rẹ̀ èyí tiẹ̀ pé ń kó kàn dàárín ọkọ láya ẹ wá ìmájìnì èṣù tó bá fún ṣètánì lábọ̀ ìpè ṣètánì gidi tó bá mọṣẹ́ tó wá fún ṣètánì àgbà lábọ̀ ìpè ọ̀gá ń tèmi rí ṣe ni pé mo tú mọ́ṣáláṣí kan àwọn mùsùlùmí bẹ́ẹ̀ lura wọn jáde ẹ wo bínú ṣètánì ó ṣe dùn pé tínú rẹ̀ bẹ́ẹ̀ lè dùn lérí kọ́kọ́ àtìyàwó lásán mọ́ dọ́ra wọn yé mọ́ káyà pé mọ́ṣáláṣí kan tú lérí pé àkàwọ́sáyà wọn lura wọn jáde ńbẹ̀ àbí wọ́n dára wọn létí lérí àṣewọ́n lùdí àṣemọ̀lùdí alùbàndírì wọ́n padà jà túká mẹ́ wọ́n lagi mọ́ra wọn lérí rẹ̀ tó bá jẹ́ sí pé ṣètánì kan bẹ tó lè ṣerú àṣeyọrí wọn ẹ wo nú bínú ṣètánì àdùn ṣe pọ̀ tó pé Ànábì sálàm lọ sọ pé ẹ wá wò tá a bá wá bára wa sí tí gbogbo wa ń lọ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn ẹ̀ṣẹ̀ táwa kọlù ìwá sí díẹ̀ á jẹran ara wa lẹ́yìn ìrun níjà ni wọ́n ṣe bẹ́ẹ̀ á búra wa ẹ̀ṣẹ̀ ní ìrun níjà ni wọ́n búra wa á tura wa láṣìírí táṣìírí àpá kan bá tú sí ọ lọ́wọ́ ṣé kìí ṣàṣe lànà yín lọ́wọ́ ọ̀n lórí Facebook ní ó fi ṣe program ẹ wá wo ọ́pdéètì àṣírí àwọn sáláfì àṣírí àwọn ntọ̀ríkọ̀ ẹ wá gbọ́ à pé gan ara wa ẹni tó bá rí orí tí ó bá ti bìlọ́ǹgì sí lánàá wa kò ní dùn mọ́ wa kódà lè bá a débi tá a mọ̀ para ṣe bí làwọn Boko Haram ṣe yìí ẹ̀kọ́ ẹ̀sìn kan náà wọ́n fi bẹ̀rẹ̀ ìǹsì ló tì wọ́n lọ́wọ́ bẹ̀rẹ̀ kó tó di pé wọ́n tún politicize ẹ̀kọ́ ẹ̀sìn kan náà wọ́n gbọ́ yé Kùránì Ọlọ́run sọ pé Ànábì sọ pé kan náà ni wọ́n sì gbọ́ títí tí wọ́n fi bẹ̀rẹ̀ gbogbo orúwà bẹ́ẹ̀ tó fi wá di pé wọ́n pa mùsùlùmí wọ́n lọ bọ́ǹbù mùsùlùmí ẹgbẹ́ wa so ìyẹn náà ni àwọn nǹkan tá a rí níbi kájọ ṣe papọ̀ àǹfààní tí ń bẹ ńbẹ̀ kálá lọ lọ́tọ̀ọ̀tọ̀ ìpalára tí ń bẹ ńbẹ̀ ẹ jẹ́ àṣàṣepọ̀ o ẹ jẹ́ ká àṣàṣepọ̀ o oríire ń bẹ níbẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o ìlọsíwájú ń bẹ níbẹ̀rẹ̀ pẹ̀tẹ́ ẹ jẹ́ ká ṣàṣepọ̀ o. ọmọ wahid bayna sufufina ọlọ́mọdé àti gbogbo àwọn mùsùlùmí ṣe sáfù wa lẹ́yọ̀kan lórí kalimati tawhid wa kalimati ikhlas la ilaha illallah jazakumullahu khairan. jazakumullahu khairan wa ahsanallahu ilaykum وبارك فيكم وفي علمكم آياتكم وفي حياتكم العلمية والأسرية والعملية ọlọ́mọ ṣàbá fi àlùbáríkà sí yín kí àlùbáríkà máa bá yín gbé kí ó máa bá yín jí kí gbogbo tí ẹ ṣe pátákà àlùbáríkà tó ń wọ́jú báyìí lọ
ọlá nàbì ní ọ̀dọ̀ Ọlọ́run bá san yín ní ẹ̀san olóore. Àǹfààní tí ń bẹ níbi kí a ṣe àṣepọ̀ òun ni àwọn ustaz ṣàlàyé fún wa yìí àti àwọn ìnira tí ń bẹ ń bẹ nítorí àwa tí à ń wò wá fún àti tún lè ṣàǹfààní púpọ̀. Ẹ dákun gbogbo àwa tí a bá ń ka ìwé kí a lọ ka Sukutul Andalus ẹ lọ ka pé báwo ni Andalus Spain báwo ló ṣe fọ́ọ̀lù dòní olónìí, àṣírí gbogbo tó ń ṣẹlẹ̀ ó tú síbẹ̀ púpọ̀. Kí ọlọ́mọṣàbá san ustaz wa Ahmed tí wọ́n fi ṣe wá ní àǹfààní ní 2015 kọ́ nìyẹn tí n bá gbàgbé. Bó ṣe bẹ̀rẹ̀ ní ṣókí òun náà ní wípé àwọn mùsùlùmí tí wọ́n wà ní Spain, gbogbo àwọn tíra ìsìláàmù tí àwọn ustaz ń dákọ̀ yìí gbogbo ẹ̀ ní bẹ Spain. Àwọn tíra míì gan bẹ tó ṣe pé àrírí gbọ́ rí àmọ́ tẹ́ bá dé Spain ní àwọn mọ́tàbà ńláńláńlá, nítorí pé Spain ń gbà yẹn òun ní ìlú kan tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ìsìláàmù tó kó jọ sí, nítorí pé àwọn tí wọ́n lo àwọn Dawlatul Usmaniyya tó ṣẹ́kù ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n lo Spain. So tíra yẹn àwọn tíra wà bẹ́ẹ̀ bámú àwọn mọ̀sọ́dírù ńláńláńláńlá tó ṣe pé àwa mùsùlùmí ò lè dàgbà débẹ̀ mọ́ lónìí, ó ti kọjá torí pé ọ̀tọ̀ ni táwa tó ní ọ̀tọ̀ ni tí à ń rán. Àsìkò yẹn làwọn mùsùlùmí tó kù níjọ́ náà wọ́n wá lọ fara ti àwọn kírísítẹ́nì, wọ́n fara ti àwọn kírísítẹ́nì ibẹ̀, wọ́n fi mùsùlùmí ara wọn lẹ̀, wọ́n wá di pé wọ́n mú àwọn kírísítẹ́nì lọ́mọ ìyá wọn, wọ́n fa Al-Qur'ani lẹ̀. Ìta Al-Qur'ani sọ fún wa pé ẹ ká má mú wọn lọ́rẹ̀ẹ́ torí pé kò sí bí kò ti lè wù kó rí, àti kírísítẹ́nì ni àtàwọn ẹlẹ́sìn míì ni wọn lè bọ́ ọ̀ṣẹ̀rẹ́ débi ẹ̀sìn wọn, láyéláyé. Wọn sì fi aṣọ rẹ̀ àwa mùsùlùmí, àwọn náà ni wọ́n ń dà wá rú gẹ́gẹ́ bí tí ustaz sọ lẹ́ẹ̀kan yẹn. Gbogbo àwọn tíra tí wọ́n kó yìí wọ́n sun ìmí wọ́n dà mí sódò, wọ́n kó ìmí jáde, wọ́n kó lẹ̀, wọ́n kó lọ sí àwọn ìlú tí Denmark náà kó pọ̀lọpọ̀lọ, Scandinavia àwọn tíra Islam ṣe ń bẹ́ẹ̀ dì sí, Scotland àwọn tíra Islam ṣe ń bẹ́ẹ̀ dì sí tí wọ́n kó ní Spain látijọ́ yẹn ní láti níta sọ yìí ní tó ti pẹ́ ni àwa mùsùlùmí sì wà bí táwa ń sùn táàrùn. Wọ́n ti pa àwọn mùsùlùmí ìjọ náà, àwọn mùsùlùmí tó ṣẹ́kù ìjọ náà ń pè ní muraisi fún ẹni tí ó bá fẹ́ wá àlékún lórí ìtàn yẹn. So àyè yìí ò lè gbà wá kí á fún wa ní tàpọ̀ sí ìlú rẹ̀, àmọ́ tá a bá ti tẹ Sukutul Andalus, báwo ni Andalus Spain báwo ló ṣe ṣubú, ẹ̀rí gbogbo àṣírí, ẹ̀rí tí wọ́n ṣe pẹ̀lú àwa mùsùlùmí. Jazakumullahu khairan ustaz, ọlọ́mọṣàbà wa sẹ́yìn ní ẹ̀san olóore. A rí ìgbádùn owó púpọ̀, lecture kì í dùn gẹ́gẹ́ bí tí a gbọ́ ní ẹnu àwọn bàbá tí wọ́n bí wa, àwọn náà ni bàbá Sheikh ọlọ́mọṣà ṣe àlékún àláfíà ara fún wọn, Dawood Alfanla, wọ́n ní wáàsí kì í dùn. Tẹ́ bá ti ń gbọ́ pé wáàsí báwọn wáàsí ṣe dùn ń jó ni lára ni, torí pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni tá a bá nà yọ tabara alé yọ sì tabá ara oko oníkálukú náà wa. Kákan mọ́mọ́ ṣe láìkì lásán, ká sì mọ́ kọ́mẹ́ǹtì lásán bí ìbá ṣe pé ká mú tiwa ń bẹ̀, ká sì wò ó pé ká ronú pé báwo ni kinní yìí báwo ló ṣe fẹ́ ṣàǹfààní ní mùsùlùmí wa tí a fi yí gbogbo àwọn ìwà tí a wù lásìkò sín tí a fi yí padà. Tó eléyìí náà ibẹ̀ náà ni a rí mọ́ ní ọ̀sẹ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo àwa tí a ń wò wá, eléyìí ni part 1 abala alákọ̀ọ́kọ́ ní orí tọ́píkì ìṣọ̀kan àwa mùsùlùmí. Òní yìí a fi sọ̀rọ̀ nípa pé báwo la Al-Qur'ani ṣe tírìtì ẹ̀, báwo la Nábì ṣe tírìtì ẹ̀, kí láǹfààní tá a fẹ́ rí mbẹ̀, kí sì ní àwọn ìnira tí ń bẹ ńbẹ̀. Èyí tí a tírìtì ní ọ̀sẹ̀ tí ń bọ̀ a tún máa gbọ́ òun náà pẹ̀lú ògo Ọlọ́run tí ó máa jẹ́ part 2 kí ọlọ́mọṣàbà san àwọn ustaz wa Adam Alfanla, ọlọ́mọṣàbà san wọ́n ní ẹ̀san olóore, àti ustazu Adam Muhammad Awal Takan Alfanla, ọlọ́mọṣàbà san àwọn náà ní ẹ̀san olóore, àti gbogbo àwa tí à ń wò wá ní orí prógámù náà káàkiri àgbáyé, gbogbo àwọn brothers wa ọlọ́mọṣàbà san ní ẹ̀san olóore. Ibi tí ẹ ti ra dátà ibi tẹ́ ti mú tẹ́ fi ra dátà ọlọ́mọ jẹ́ kí ọ tán ọlá Nábì ní ọ̀dọ̀ Ọlọ́run, àmín. Ibi tí a gbà gòkè òun náà ni a gbà bọ́lẹ̀. Bàbá Sheikh Dawood Alfanla Abdulmajid ọlọ́mọṣàbà ṣàlékún àláfíà ara fún wọn. Bàbá Mudirul Markaz
baba Sheikh Ahmed Tijani ní ìlú Èjìgbò, baba Dr. Buseri Khalifa al-Adabiya Sheikh Abdul Qadiri, baba wa Sheikh Qaribullah, baba Salmani ọlọ́mọṣàbá dó tí wọ́n Mudiru Darul Kitab wa Sunnah tó fi kárí gbogbo àwọn àgbààgbà tí a máa ń ṣàdúrà fún ọlọ́mọṣàbá dó ti ẹnì kọ̀ọ̀kan wa ayé àwọn ẹni ọlọ́run ọlọ́mọjọ bàjẹ́ àwọn tí wọ́n ti lọ baba Sheikh Adam, baba Sheikh Kamal, Sheikh Indasolati, àwọn àgbààgbà bẹ́ẹ̀ Sheikh Alimi, gbogbo wọn ọlọ́mọṣàbá kẹ́ gbogbo wọn tó fi wá dórí gbogbo àwọn sàábì ànábì, àwọn tàbíùn ọlọ́mọṣàbá kẹ́ gbogbo wọn tó fi dórí ànábì wa sallallahu alaihi wasallam tó fi ṣàn lọ sókè sọ́dọ̀ ànábì Ibrahim lọ sọ́dọ̀ ànábì Adam ọlọ́mọṣàbá kẹ́ gbogbo wọn pátápátá ọlá ànábì ní ọ̀dọ̀ Ọlọ́run. Tó ibi tí a rí mọ́ ní òní nìyẹn, a máa fi eléyìí náà a máa fi lọ. Tó ustazu tí a bá ti kúrò ní orí láìfù ẹ fún wa ní ìṣẹ́jú díẹ̀ ní inú ilé agbára Ọlọ́run kí ọ̀rọ̀ ṣùkù tí a fẹ́ sọ kí ẹ má bínú pé agba táìmù yìí ní òní. À ń fi àsìkò yìí dágbére fún gbogbo àwa tí a wọ̀ wá pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.